أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين. عونك يا معين. رب زدنا علما ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. والصلاة والسلام على أشرف المرسلين وأكمل المرسلين وإمام المرسلين سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحابه ومن تبعهم بإحسان إلى يوم القيامة. أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, atọrọ kẹ́ tọrọ gẹ̀ fún aláyélá ọ̀run ànábùwà Muhammad, àlékún kẹ́ àlékún gẹ̀ ọlọ́mọba mo bá wọn sọ̀hábà nábì, gbogbo àwọn almuhajirun al-ansor, Olúwa má ṣe bá mú kárí gbogbo wọn, gbogbo àwọn tabi'un àti bá wọn tabi'in, àlékún kẹ́ rẹ̀ Ọlọ́run ọba ọlọ́mọba mo bá gbogbo wọn. Ìwà kárí àwọn àfáà wa tí wọ́n ti lọ nínú ẹ̀sìn, àwọn àfáà wa tí wọ́n ti lọ nílẹ̀ yìí, Ọlọ́run má ṣe bá kẹ́ wọn. Bẹ̀rẹ̀ látorí àfágbà Sheikh Alimi, Sheikh Adam Abdullahi Al-Ilori, Sheikh Kamaluddin Al-Adabi, Sheikh Yusuf Al-Argbaji, àfágbà Lágbàrígidoma, àfágbà Ndásọ̀láti, ìwà dérí àwọn àlùfáà wa gbà Sheikh Yahya Lágòdì, ìdérí àwọn àlùfáà wa gbà Imam Hamza Láyégbàmí, Ọlọ́run má ṣe bá kẹ́ gbogbo wọn pọ̀. Ìwà dérí gbogbo àwọn tí wọ́n pọ̀ ń bẹ jàrá tà lè dárúkọ tán, Ridwanullahi ta'ala alayhim. Gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù láwọn àfáà wa nílẹ̀ yìí, Ọlọ́run má ṣe bá dúró tì wọ́n, má dààmú wọn. Ládàásà lẹ́sà bàbá wa gbà Maulana Mudirul Markaz, àlékún àlàáfíà tó jiná Ọlọ́run bá wa ṣe fún wọn. Ìrọ̀tá Ọlọ́run dákun má jẹ́ ó ṣẹ lérí wọn, Ọlọ́run má wá fi wọ́n lá wa lójú. Wala ya nabuwa Muhammad, wala agbára la hawla wala quwwata illa billahil aliyyil azim. Akí ìkàlẹ̀ àwọn àlùfáà wa gbà Fadilatuhu Al-Sheikh Al-Hajj Abdul Wasi' Salman Waliyullah Atayese Jakmal Asadul Wa'idhin ọmọ Babalágége Abu Rayyan. Ọlọ́run má ṣe jẹ́ kí a rí yín pẹ́, gbogbo tí Olúwa mi ṣe fún yín lóore tínú yín dùn lélẹ́rí, Ọlọ́run dákun má fọwọ́ bàjẹ́ kàn án. Ó jáde kò wọlé, ó wọlé kò jáde mọ́, Ọlọ́run dákun má gbé bá yín láyéláyé. Wala ya nabuwa Muhammad, wọlá ayé gbogbo àwọn tí ń wò wá tí wọ́n ń ṣe amínà. A fi ti àwọn àlùfáà wa gbà, a fi kí àwọn bàbá wa gbà yára sẹ́sìn, Ọlọ́run má ṣe bá ṣe dáadáa fún yín jù báyìí lọ. A kí àwọn àlùfáà wa náà, bàbá wa ìmáàmù káfàtà, Ọlọ́run má ṣe jẹ́ á rí yín pẹ́. A fi tí wọ́n a fi kí bàbá wa gbà olójòkú. A kí àwọn àlùfáà wa gbà Sheikh Muhammadu Sa'id Sẹ̀bùtú, a kí àwọn náà, Ọlọ́run má ṣe jẹ́ á rí yín pẹ́. A fi tí wọ́n ní a fi kí bàbá gbogbo wa, bàbá Jakmal, Ọlọ́run má ṣe bá kíkó wa jù báyìí lọ. Ìkárí gbogbo àwa àfáà náà tá a wà. Nísìnyí a máa lọ sọ́dọ̀ ọmọ Babalágége láti lọ gbọ́ sálámà, nítorí pé sálámà wọn ni òun ní máa ń jẹ́ ìdùnnú àti ìfọkànbalẹ̀ àti ìtutù àyà fún wa. A'anakumullah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuhu. Naam, ní ọjọ́ Tuesday òun ni àwọn àlùfáà wa bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn nípa ànábì wa Yusuf. Wọ́n sì já mọ̀ wípé gbogbo àwọn nǹkan tí a ó máa kàn nínú súrátù Yusuf náà, wọ́n ti já mọ̀ ọ̀pọ̀lọpọ̀, wọ́n ti lébẹ̀lì ẹ̀ fún wa níjọ́ náà. Wọ́n wá jẹ́ ká máa mọ̀ wípé kísọ̀ náà òun náà ni ahsanul qasas, òun náà ni ìtàn tó dára jùlọ. Òun ni àwọn àlùfáà wa gbẹ́nu lé láti ìjọ́ Tuesday. Ó wá níbi tá a bá dé ń bẹ̀, ibẹ̀ náà ni a ó máa lọ sí ọ̀dọ̀ àwọn àlùfáà wa gbà kí wọ́n máa bá wa tẹ̀síwájú lọ nínú mímọ̀. A'anakumullah. Alhamdulillah. Gbogbo wa ká pé alhamdulillah. Alhamdulillah. Ẹ jẹ́ á tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Alhamdulillah. Ẹ jẹ́ á tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Alhamdulillahi rabbil alamin.
a máa dúpẹ́ Insha Allah. ní gbogbo ìgbà náà ni Alhamdulillah. ìran ọpẹ́ mẹ́rin náà ni àwọn àfáà onímọ̀ pín ọpẹ́ sí. Hayyakumullah. Wọ́n ní ṣukuru qadimin li qadimin Hayyakumullah. wa ṣukuru qadimin li hadisin Insha Allah. wa ṣukuru hadisin li qadimin wa ṣukuru hadisin li hadisin. Insha Allah. Alákọ̀ọ́kọ́ ọpẹ́ òun náà ni ọpẹ́ tí ọba tí ń bẹ lọ gbére Ọlọ́run ọba dú fúnra rẹ̀, òun làkọ́kọ́ ọpẹ́. Ọlọ́run dúpẹ́ fún rẹ̀ látara àwọn ìṣe rẹ̀ àti iṣẹ́ rẹ̀. Hayyakumullah. nígbà tó parí ìṣẹ̀dá tán tó dáwọn èèyàn tán ń pé fatabarakallahu ahsanul khaliqin. Tabarakallahu, mo tóbi púpọ̀, Ahsanul khaliqin. èmi tí mo mọ èèyàn dá ju gbogbo ẹni ọmọ èèyàn dá lọ. Kò sí bẹ́ẹ̀ ṣe lè dá èèyàn, bẹ́ẹ̀ ṣe lè dá nǹkan tó lè dàbí ntọ́lọ̀ ń dá. Èyí tọ́lọ̀ ń dá tó bá yin gẹlẹ́gbẹ́ kan bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ tún un ṣe yóò sì lápẹẹrẹ tá a fi mọ̀ wípé bọ́lọ́run ti ṣe é kọ́ yìí, Insha Allah. kò sí bó ti fẹ́ rí. Bọ́lọ́run ti dá ẹ̀dá wáyé, alladhi khalaqa fashawwa, ó ṣe tẹ́síwíyà ìṣẹ̀dá èèyàn, ó dá wa dọ́gbadọ́gba. Kọ̀ wá síbẹ̀ yẹn ti lè wò ó rí láyé. À ń sọ̀rọ̀ agọ̀ níjó ní ẹni ọgọ̀ pé ọgọ̀ fẹnu họra, Ọlọ́run dá a pé. Ẹni tí ò lójú, Ọlọ́run dá a pé. Ẹni tí ò lẹ́sẹ̀, Ọlọ́run dá a pé. Ẹni làákàyè rẹ̀ yẹ̀, Ọlọ́run dá a pé. Torí pé law kushfa anna al-ijab ma kunna radin illa al-waqi'. Allahu akbar. Bọ́lọ́run bá fi gàgá tó fi ṣe é bẹ́ẹ̀ fún kó wá, èèyàn padà yọnu sí náà ni. Torí ẹni tí kò ní làákàyè, bóyá tó bá ní làákàyè, bóyá làákàyè òun náà ni ó jẹ́ irinṣẹ́ ẹ̀wọ̀ náà fún. La ilaha illallah. Ọlọ́run ò sì fi ọwọ́ náà ọwọ́ àgbà làákàyè lọ́wọ́ ẹ̀. Òun lẹ́ẹ̀ma kan nú àdíìsì ànábì Sallallahu alayhi wa pé sallam. Ọlọ́run ọba àádìlù lọ́lọ́run, ọba dọ́gbadọ́gba ni. Gbogbo ẹ̀dá tó dá ó ṣe wá ń dọ́gbadọ́gba. Àmọ́ àmọ́ wò wípé ńgbà ó ṣe wá dọ́gbadọ́gba, ọ̀kan sì jólówó, ọ̀kan jẹ́ tálíkà. Ọ̀kan ní làákàyè, ọ̀kan ò ní làákàyè. Àwọn kan ni wọ́n rí náà yìí, àwọn kan ni ò rí náà yìí. Àwọn kan ni wọ́n rìn yìí, àwọn kan ni wọ́n ò rìn yìí. Àmọ́ wá pé ẹsẹ̀ lọ́ba dọ́gbadọ́gba ọgbó ń déédéé lọ́lọ́run. Ibi tá a ti mà bẹ́ẹ̀, ibi hadisul qudusi tọ́lọ́run ń sọ wípé inna min ibadi man la yuslihu imanahu illa al-ghina. Ibẹ̀ nínú àwọn ẹrú mi tó jẹ́ pé kò sí ní tó lè mú ìmánì rẹ̀ dúró tèmi Ọlọ́run ó fi gbádùn rẹ̀, tí ń fi gbádùn tẹ́sítì tí mo fẹ́ lára rẹ̀ àfi kí n fẹ́ lè yí lówó. La ilaha illallah. Ó ti bá wọn. Wàlá ẹni àfọkárùtùhù tẹ́ ń bá sọ́dọ̀ lòsì tí ń di olówó lá àfọ̀sára dhalika al-fakir. Òsì òun ni ó ba ìmánì rẹ̀ jẹ́. Èèyàn wá fẹ́ kí ìmánì rẹ̀ ó bàjẹ́ àfi kí n fún un lówó. Irú ẹ̀ ló ṣe fún Ànábì Sulaimana. Alayhi salatu wa Ntọ́ salam. fà tó ìfowókun tu Sulaimana nù ni. Wa inna min ibadi bẹ́ẹ̀ nínú àwọn ẹrú mi man la yuslihu imanahu illa al-fakir. Kò sí ní tó lè tún ìmánì rẹ̀ ṣe tí ìmánì rẹ̀ ó fi dá lọ́dọ̀ èmi Ọlọ́run àfi kí n fòsì ta ń bẹ nínú àwọn ẹrú Ọlọ́run bẹ́ẹ̀. Wala in aghnaytuhu tẹ́ ń bá lọ lè fún lówó la afzadahu zalika. Owó tí mo fún un náà ni ó máa jẹ́ irinṣẹ́ kí ìmánì káàrin mi àti ẹ̀ ó dàrú. La ilaha illallah. Èsè bẹ́ẹ̀ gbọ́ Hayyakumullah. ó ṣe é bẹ́ẹ̀ fún àwọn kan bẹ́ẹ̀. Wa inna min ibadi ń bẹ nínú àwọn ẹrú mi man la yuslihu imanahu illa siha. Kò sí ní tó lè tún ìmánì rẹ̀ sí àfikún lálàáfíà. Wala in asqamtuhu tẹ́ ń bá fàyèsàn sí yọ àìsàn la afzadahu dhalika, àìsàn yọ ba ìmánì rẹ̀ jẹ́, kò ní jẹ́ ìmánì rẹ̀ ó dúró dáadáa. Òun ló fà á tó fi fún Ànábì Musa ní agbára, ó fún lálàáfíà. Nínú àwọn ànábì Ọlọ́run kò sí ànábì tó ní àlàáfíà tó Ànábì Musa
Ànábì Mùsá lágbára púpọ̀ ó ní egun púpọ̀ àti sọ́nù tà tó kọjá tá a bá lọ lè fún un ní ọ̀lẹ tá a fún légun tá a fún lálàáfíà tá a fún un ní àárẹ̀ ni ìmánì rẹ̀ ó bàjẹ́ ńjọ́ náà. Insha Allah. Wa inna min ibadi man la yuslihu imanahu illa sukmu. Kò sí tó lè ba ìmánì ẹlòmíì jẹ́ àfi ká tó lè tó ìmánì ẹlòmíì ṣe pẹ̀lú Ọlọ́run àfi ká fàìsàn kan táìsàn bá kàn ní ó tó súnmọ́ Ọlọ́run. Bàbá fún lálàáfíà fíafíà ni ó máa lo àlàáfíà rẹ̀. La ilaha illallah. Ọ̀rọ̀ ńgbà tí ń bá la'in afaituhu la'in asahatuhu tí ń bá fún lálàáfíà láàbùsádà wúzálíkà àlàáfíà òun ni ò ní jẹ́ ìmánì rẹ̀ ọ̀dà òun ni gẹ́gẹ́ bí ànábì Àyúbà ńgbà tí ìnira dé bá Àyúbà sáàdáù ìmánan Allahu akbar. ó wá lékún ìmánì rẹ̀ sí ni. Ọlọ́run wá ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ní wá inni udabbiru amra ibadi bi ilmi bima fi qulubihim. Èmi Ọlọ́run wọ́n máa ṣètò ẹ̀dá máa yí ètò ẹ̀dá bó ti wù mí pẹ̀lú mímọ̀ tí mo mọnú ọkàn kó wá. Ó ní wa inna min ibadi man yatlubuni baban min al-ibada. Ńbẹ nínú àwọn ẹrú mi tó jẹ́ pé yóò máa bẹ̀ mí kí n yọ̀ǹda fún kóhun lè máa ṣàìsùn. Yóò máa bẹ̀ mí pé Ọlọ́run máa yọ̀ǹda fún mi kí n lè ṣe kìyàmù layl. Máa yọ̀ǹda fún mi kí n lè tìláwà. Máa yọ̀ǹda fún mi kí n lè gbàwẹ̀. Máa yọ̀ǹda fún mi kí n lè ṣe náfìlà àwọn nàwáfílù khairiyya. Èmi náà lè máa ṣe kí n tiẹ̀ ní tẹ̀sùbá kí n lè jókòó àdúà. Ẹ̀yàn káwọn mímọ abẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ kí Ọlọ́run máa yọ̀ǹda jókòó àdúà fún mi kí n lè máa kanlẹ̀kùn rẹ̀. Ó ti wá Ọlọ́run wá ní fa àkúfà wúwá níwù. Ìwà ní jí orí ṣe. Ìní yọ̀ǹda kó lè ṣàdúà fún. Yọ́ máa bẹ Ọlọ́run kó wọn lè ṣàdúà ìní yọ̀ǹda fún. Ẹ̀sùn onírọ̀ Ọlọ́run rárá. Ọlọ́run ní kí ló fà á tí mo fi ṣe bẹ́ẹ̀ lè Allah yẹ̀dẹ̀kúlù ulẹ̀ ujub lé Allah yẹ̀dẹ̀kúlù ulẹ̀ ujub ọgbọ́ kí mo tó èmi mo tó báyìí ìgbéraga ìjọra ẹni lójú kọ́ mọ́ bá wọlé tọ̀ tàbá yọ̀ǹda fún kí ìbádà rẹ̀ kó ní ìbádà tààrà yọ́ ma wá dé tayọ̀ wá ní ibi tá a sin lọ́hun dé àwa yóò tún gbọ́dọ̀ máa padà sí ibú mọ́ èmi ìfináfílà alẹ́ rí wọ́n yẹ ṣe parí àìsùn ní 41 days tí ìmọ̀ sí ni ànánà mọ́ jáde alájẹ kí mi ní ẹ̀pẹ́ tí rí mi pẹ́ mọ́ wà nulẹ̀ kálúwà ní àìsẹ̀ jáde kálúwà ní alájẹ ẹkùjọ́ mẹ́ta wàláhì ànánà mọ́ parí kùránì méje mọ́ sí yọ́ ma wá rojọ́ Ọlọ́run káàkiri ẹ̀wọ̀n kẹ́ rojọ́ Ọlọ́run kínú rẹ̀ nígbà wà nú ilé àti wà àtọ́lọ́run tọ́ bẹ̀ẹ́tẹ̀ ẹjọ́ dámọ̀nà tọ́ wá déta tó ń tú àṣírí Ọlọ́run nígbà tí ń tú àṣírí Ọlọ́run ní Ọlọ́run nítorí ẹni òní ẹni tí ń bá ti rí wípé tí ń bá sílẹ̀kùn kó lè sìn mí dáadáa fún kó sì lè pè mí dáadáa tí ń bá sílẹ̀kùn ẹ̀ fún mọ́tòmọ́tò ọ̀wọ́nú ọkàn rẹ̀ yóò wá tún kú bá Ọlọ́run ní wa níjú lè rí ṣe Ọlọ́run tí wá ṣe bẹ́ẹ̀ a máa dúpẹ́ fún òun ló fi dúpẹ́ fúnra rẹ̀ bóun ṣeun nígbà tí ọ̀rẹ́ nìkan kí ọgbọ́ ọ̀rẹ́ pé alhamdulillahi rabbil alamin mo dúpẹ́ fúnra mi èmi ọba tí mo ní gbogbo àgbáńláyé ìran ọpẹ́ kan ìran ọpẹ́ ẹlẹ́ẹ̀kejì sukuru kọ̀dímí lahadisin Ọlọ́run gá dúpẹ́ fún ẹ̀dá wa kana Allahu shakiran aliman Ọlọ́run lémi Ọlọ́run náà máa dúpẹ́ ìmáfẹ̀mí ìmúrí hàn béèyàn bá ṣe dáadáa bọ́ bá dẹni tára ní nísìn tára ní tọ́ wá lọ lè gbìyànjú àti yọkù nù nira Ọlọ́run ó sì dúpẹ́ fún ọ pé lágbájá ò ṣeun àmọ́ tọ́lọ́run bá fẹ́ dúpẹ́ fún yàn yín fà lè jẹ́ náà dúpẹ́ fún yàn ni. wa shukuru hadisun lẹ́kọ̀dìmì ọpẹ́ tí ẹ̀dá gan ó dùn fọ́lọ́run tọ́lọ́run bá sórí fún ọ anishkuruli oshkuruli ozikuruli kíni kílọ̀ bẹ̀rẹ̀ àyà náà faskuruni adhikurikum washkuruli wala takfuru ẹ rántí mi èmi náà máa rántí yín ẹ sì máa dúpẹ́ fún mi ẹ gbọ́dọ̀ ya ìmúre Ọlọ́run pa wá láṣẹ ká dúpẹ́ fúnra wa ẹ̀wọ̀n kan ó pa wá láṣẹ ká dúpẹ́ fún ara wa ó sì pa wá láṣẹ ká dúpẹ́ fún ẹ̀dá ẹgbẹ́ wa ó sì pa wá láṣẹ ká dúpẹ́ fún wọn Ọlọ́run ó wá gbé kọ́rẹ́ ẹ̀ lọ́rùn fún wọn Ọlọ́run gan ó máa dúpẹ́ fún wa òun gẹ̀tọ̀rọ̀ òun gẹ́gẹ́ ń dúpẹ́ fúnra wọn. Masha Allah. ọ̀wá sẹ́ni ó lè ṣiṣẹ́ bàbá wa yára sẹ́sìn kò sẹ́dá kan láyé tó lè ṣiṣẹ́ kan tíṣẹ́ wọn wà dáa tí wọ́n wá kíra rẹ̀ pé wọ́n máa kú iṣẹ́ o níjọ́ ẹ bá ti gbẹ́ nìkan tó ṣiṣẹ́ tó wá ní tó wá pera rẹ̀ pé wọ́n máa kú iṣẹ́ o àbí kó pera rẹ̀ pé wọ́n máa rí léyìí kọ́ kó ẹ̀rí bí léyìí ṣe
ngbé yẹn fẹ́ sílé ẹ gbọ́ ngbé yẹn fẹ́ sílé tó wá pé gbogbo àwọn èèyàn tó wá gbọ́ máìkì tó ní kẹ́ tó dúpẹ́ mi ní kò dúpẹ́ mo mà dúpẹ́ fúnra mi o aládùúró owó tí mo ná sílé yìí mo mà dúpẹ́ o gbogbo àwọn àfáà tí ń bẹ ń bẹ àtàwọn tí wọ́n wá bẹ́ẹ̀ kó kálukú bu ẹkún ni pé nǹkan ti sàwọn alájì ọpọlọ wọn ti dàrú nù ó ti wà èrè ní jẹ́ pé kéèyàn ó ṣoore ó ṣe nǹkan dáadáa kó tó wá dúpẹ́ fúnra rẹ̀ ìyẹn dúpẹ́ fún rẹ̀ ó ṣe déédéé gbà tí ọkọ ìyàwó tí wọ́n wá ń ṣèyàwó táwọn ń lù ti wà ńlẹ̀ tí wọ́n kọrin fún tọ́wọ́ ní kẹ́ ẹ tó kọrin èmi ní ẹjẹ́ ń kọ́ kọrin tọ́wọ́ gbàlù tó gé kọ́kọ́ tí wọ́n ń lu kọ̀ǹgọ́ pé ọkọ ìyàwó sìn àbí èrè ọkọ ìyàwó sìn àbí èrè ọkọ ìyàwó sìn àbí èrè ó yẹ kún ó mú wọn lè tọ́jú rẹ̀ nu ọkọ ìyàwó sìn àbí èrè ẹnu rẹ̀ ká ti gbọ́ àwọn èèyàn ní ó sọ bó ti rí ọlọ́run akíọ láàyè rẹ̀ àtàṣẹ rẹ̀ àtọ́lá rẹ̀ ọlọ́run má fi eléyìí ṣe àṣemọ èyí tá a tún ṣe gbogbo àwọn jàmáà wa kí gbogbo yín afọlá gbogbo yín bẹ lọ́hùn baba mudirul markaz baba Lágége OON ẹ̀rí nǹkan báyìí mo sọ ń jọ kan mo ní wọ́n bẹ̀ sí ti ń bẹ lọ́wọ́ baba Lágége wọn ò júlẹ̀ dì sí wọn ò sì ní júlẹ̀ láíláí oríkọ̀ sẹ́ni tí ó tẹ́rí sí ọkọjá wọ́n bẹ̀ sí ń kọjá ntẹ́nìkún kún wọn tẹ́rí sí ọgbọ́ bàbá tí ọlọ́run pákéjì rẹ̀ fúnra wọn àwọn kan pákéjì ara wọn ọlọ́run lọ pákéjì wọn gbogbo pákéjì tí yẹn bá wù lè níṣẹ́ ọmọ tọ bàbá Lágége lẹ́yìn náà ni bó ti rí nù bàbá kan bá ṣe fáàrí nísìnyí wípé kíní kan rìn ebi wọn ń lọlé àwọn olówó lè kanlẹ̀kùn wọn bàbá Lágége ò délé olówó kan kanlẹ̀kùn wọn rí ibà àwọn olówó ń gbówó fún ọ wọn wálé wá gbówó fún ọ àbẹ́yìí tó ń fagbára fà á àní wọn atún fún bàbá Lágége atúnlóhun ọ̀fẹ́ mi ìṣẹ̀dá àwọn yàtọ̀ fún ìṣẹ̀dá gbogbo àfáà àti ń bẹ ní gbogbo ilẹ̀ Yorùbá yìí èmi ọ̀rá àfáà kan tọ́jọ́ bàbá Lágége o bí wọ́n bá rẹ́ nìkan tọ́jọ́ mo ìtì sọ́lá jọ ìpọ́n kálukú ọ̀sọ́ lórí mídíà ó sì dákọ̀ àpò fọ́tò àfáà tó bá jọ bàbá Lágége inú gbogbo nǹkan gbé fọ́tò rẹ̀ jáde káwò ó rí pé níṣẹ́ làwọn yóò dráàgì rẹ̀ yìí ẹni ó ti gbá lójú ní ọkọ̀ jáde pé ọ̀fẹ́ dáa fún àfáà lágbájá ni owó òun tẹ́ gbà lọ́wọ́ òun kọ́ ẹni ó ti lù ń jìbìtì rí ẹni ó ti ṣàìdá fún rí nkálukú jáde kó wá ló ní stay la àmọ́ bàbá yẹn ọlọ́run ọba mi ò stay rẹ̀ àìstay wọn àwọn náà ni ò jẹ́ kí gbogbo ọ̀tá wọn orí nǹkan kan wí lérí wọn dùn ní gbogbo ẹni tí abẹ́ gbọ́ ẹnìkan tí ń bá bàbá báwọn yẹn ṣe dírágì wọn tó yìí sẹ́kọ̀ọ́ yẹ kó ti sọ wípé ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí lẹ́yìn pé ó bú sàábé wọ́n fà lẹ́gẹ́sà kan ń bú sàábé ń bú sàábé ń bú sàábé àwọn sàábé ara wọn tán búra wọn lójú ara wọn gan kọ́ wọn ò nara wọn ká tó wá pẹ́ ni tí ọ̀nà wọn náà fi gbà bú sàábé gan àní ẹ sọ kẹ́límà tí bàbá sọ tọ́jẹ́ yìí bú fún sàhábà ó ti kò sẹ́ni tí ó rí wí ń já sí wípé bàbá yẹn ọlọ́run fún rẹ̀ lọ́fọ̀ wọn ọlọ́run fún rẹ̀ ní kún wọn ọlọ́run má padà lẹ́yìn wọn ọlá Muhammad Rasulullah ọlá sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn olùwò wa lèyí láfi bàbá ẹjá sí lápapọ̀ wa bismillahir rahmanir rahim lèyí láfi Qurayshin إلى في أمره لا الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع أدبي إبتا باكيودي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نعم فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون وجاءوا أباهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق
وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوهم قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون. صدق الله. ẹ jẹ́ agbọ́dọ̀ tó fi lẹ́ẹ̀kan náà. فلما ذهبوا a bá débi pé àwọn ọmọ ìyá àwọn ọmọ bàbá rẹ̀ àwọn bọ̀dá rẹ̀ wọ́n lè bá bàbá wọn pé àwọn fẹ́ mú Yusuf lọ òde bí a bá dénú àwọn fẹ́ mú lọ bí òde táwọn ń lọ yìí bàbá nínú òní dùn kẹ́ ẹ mú lọ torí wípé fẹ́ kí ìkòkò jẹ́ èyí ni pé Ọlọ́run ti fi hàn bàbá yẹn wípé tí wọ́n bá mú lọ wọ́n sì ń sùtá irọ́ tí wọ́n sì pa fún òun náà ni wípé ìkòkò jẹ́ Inshallah. ló fi mẹ́sàn rẹ̀ kalẹ̀ wípé fẹ́ kí ìkòkò jẹ́ ní òjò ń fi ẹ má mú lọ ẹ̀rú bà wọ́n náà wípé bóun bàbá yìí ti mọ̀ wípé n ta fẹ́ wínú àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà wọ́n sá dààmú bàbá Ànábì Yakub ó fi padà wá wípé ọ̀dà ọba yẹ pé n tẹ́ ẹ fẹ́ náà nù ni Yusufu tẹ̀lé wọn àmọ́ ẹ dákun ẹ ṣàánú mi ẹ má jẹ́ nǹkan kan ṣe àwọn náà la àníjẹ́ nǹkan kan ṣe akúmọ̀ pé òun náà lẹ́yìn lójú yín òun náà lójú yín àwọn ọmọ bàbá nù ni ọba kan ẹ̀rí nǹkan báwọn látara wípé wọ́n ti di pé bàbá yìí nífẹ̀ẹ́ Ànábì Yusufu àmọ́ táwọn lè ṣe tí bàbá yóò fi nífẹ̀ẹ́ àwọn náà ni pé àbí káwọn pa Yusufu yìí báwọn ọba pa bàbá àwọn ò ní wojú àwọn a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láàrin ìyálé síyàwó wọ́n máa sáré ara wọn kí wípé òun ni olójú ọkọ ogbóntọ́kọ ọba ṣe òun náà ni ó gbé lójú púpọ̀ wọ́n wá wá àti ṣàbúrú fún kó lè bá kọjú sáwọn ń bẹ bẹ́ẹ̀ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ ń bẹ bẹ́ẹ̀ láàrin àwọn ọmọ kéwú sáfà ọmọ kéwú yìí láàfà fẹ́ràn jù àfà fẹ́ràn rẹ̀ púpọ̀ gbogbo tí wọ́n àfọwọ́ bá ṣe òun ni wọ́n wá àti ṣàbúrú fún káwọn olè ráàyè náà wọ̀ wọn ò bá ṣàbúrú fún kí wọ́n pa wọn a sì gbé ẹlẹ́sẹ̀ ń bẹ lẹ́nu iṣẹ́ bẹ́ẹ̀ ẹni wọ́n bá rí wípé ọ̀gá ọjọ́ wọn bá rí wípé GM àbíkílẹ̀ máa ń pè wọ́n ọ fẹ́ràn rẹ̀ púpọ̀ òun ló súnmọ́ gàgán láti máa ránṣẹ́ nídẹ̀ ráǹfààní jẹ wọ́n gbé ẹlẹ́sẹ̀ láti wípé kí wọ́n lè gba iṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀ ó kó bá bàbá sàṣì tí òkú tán dé mọ́lẹ̀ tí nǹkan kan rán wọ́n sì fẹ́nu kó bá ń bẹ láwùjọ bẹ́ẹ̀ kíní yẹn tí wọ́n ń bẹ pẹ́ ni inú àdámá tí Ọlọ́run dá ọmọ èèyàn má lọ́wà ẹ gbọ́ jubilatil qulub ala hubbil khair gbogbo ẹ̀mí náà la dáa kí wọ́n fẹ́ràn oore aburú kò sí ẹnìkan kọ́dẹ̀ ni ọkọ̀ aburú látọ̀dọ̀ Ọlọ́run wá tí wọ́n bá sọ tí ń jẹ́ aburú kò ní fẹ́ gbọ́ ẹni ọ̀yàn tí ọ̀dà lọ́dọ̀ Ọlọ́run yóò sì máa sọ pé Ọlọ́run yí aburú yìí kú ò lérí ìhùn ẹ lérí ẹnìkan tó rí ń bẹ wájú rẹ̀ tí ó sọ fọ́lọ́run kó gbà lọ́wọ́ òun àmọ́ gbogbo ẹni aburú ń bẹ wájú ẹ̀ ni ó máa bẹ lọ́run pé gba aburú yìí lọ́wọ́ òun kọ́dẹ̀ ẹni orí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ a tún máa ṣàdúà lọ́sàn-án lóru kò ní sùn èyí ṣe tí ẹni tí ń wá ọlá ẹni tí ń wá ọ̀nà ẹni tí ń wá owó tí ń ṣe wàhálà lérí ẹ̀ tí ń ṣàìsùn tí òwò tí ó sùn tí òwò tí ń ṣàìsùn bí sí mohàn tú bẹ́ẹ̀ ní ń ṣe sàárà ní ń ṣe tẹ̀sùbà bẹ́ẹ̀ ní ń kanlẹ̀kùn Ọlọ́run ní gbogbo ìgbà ọlá wa dé tán owó dé gbogbo nǹkan dé
ó yẹ kó sinmi pé tóun ti rí un tóun wá lòun rí un yóò tún wá tẹra má dùá sí wọn lè ṣe ebi gbogbo ntọ́ nfẹ́ lọ́lọ́run ti ṣe àní tó ń bẹ lọ́run kọ́ mọ́ gbà náà ni torí pé ọba náà unpredictable kí mo pè unpredictable bẹ́ẹ̀ ni unpredictable ni ẹni téèyàn ò lè sọ pé báyìí ní í ṣe kò sí ẹni tó lè mọ bọ́lọ́hun tí í ṣe àní mà sí ọlọ́run wọ́n sẹ́ni ó lè mọ̀ ó sì ní ṣe tiẹ̀ ọlọ́run ní ìṣesí ẹ̀ ó ní àládà rẹ̀ tó dára ẹ̀ mọ́ tí ó sì ní yípadà ẹnu tiwa ni pé àádà tiwa máa yípadà àládà ọlọ́run kì í yípadà inú àládà ọlọ́run tọ́ba yìí lè sọ wípé lágbájá mo fún ọ lọ́lá lónìí gbogbo ẹni tí ń lọ láàrin agboolé ẹni tí ń lọ láàrin ìlú ẹni tí ń rìn báyìí ní sìn bẹ́ẹ̀ ń lù yìí lápèjúwe nílọrin yìí ń kọjá ládùúgbò ẹnìkan ọ̀má yọ gbọ́kadà kọjá ni ọkọjá ó kí àwọn èèyàn àwọn tí ó dá lóhùn gan òwò kí wọ́n tó dá lóhùn ẹlòmíì ò tiẹ̀ kíyàn táwọn òpè ta ní kí wa ó kíyàn gan wọn ò wo bẹ̀ tí wọ́n yé dá lóhùn ń pé ẹkú jòkó ń bẹ̀ wọn ní ẹ káàbọ̀ wọn ò sì wọ ẹni tí ń kí àwọn wọ́n bá wá di lọ́la òní là ń sọ yìí o wọ́n bá di lọ́la nísìnyí tọ́lọ̀ wá ní ọmọ ẹnìkan tó súnmọ́ gómìnà abọ́mọ ẹnìkan tó súnmọ́ Tinubu ó ń tọ̀ ń wá wọ nú ilé ìgbé ká lọ mo fẹ́ mú ọ débi tó ti soríire lọ́la òun la kí lánàá òun o òun ló kí wa lánàá tá a wó bẹ̀ wọ́n bá mú un débẹ̀ téèyàn wa ni mo fẹ́ sọ ọ́ déèyàn òní náà ní sì sọ ọ́ déèyàn tọ́wọ́ sọ ọ́ déèyàn lóòótọ́ ń gbọ́ sọ ọ́ déèyàn ó wá padà dé ìròyìn rẹ̀ wá di wípé gbogbo Facebook ń gbé Tinubu máa dá ẹnìkan lọ́lá o Abdulrahman Abdulrasaq máa dá ẹnìkan lọ́lá o kódà iye mílíọ̀nù báyìí ló fún un ó sì fún un lé fún mọ́tò wọ́n ti láwọn fún un sẹ́ wọ́n láwọn fún un nípò báyìí nínú ìjọba jẹ̀mọ́ àná lọ́mà kí wa tá a máa wó bẹ́ẹ̀ fúnra wa lágbèrè wa lọ lè kí lọ́la ìṣẹ́ ọlọ́run nípa ó dùdú máa ń kánú ni yọ wá di anagawo ìgbà wọn la wọ́n wá bẹ̀rẹ̀ wá sí àwọn abẹ́rẹ́ àwọn ọ̀rọ̀ tí ò wúlò mọ́ àwọn ọ̀rọ̀ tí ọba kun àwọn ọ̀rọ̀ tí ọba làákàyè mu tí ọba ọgbọ́n mu tí ọbóye mu ẹni ó kí lánàá wà bẹ̀rẹ̀ rẹ̀ pé lágbájá ìjọ ní nǹkan kọjá kí wọ́n yà yín ni lẹ́nu ojú òsíjò tọ́fẹsẹ̀ ní yà yín ti ń kí wọ́n yà yín ebo ni pé ìwọ ọ̀dà lóhùn èmi gan mọ́ dá lóhùn ẹ̀yìn ìwọ sọ̀rọ̀ wọ́n máa sọ fúnra wọn ẹ̀yin tó já sí wípé ibi ẹjọ́ kó síhun náà lọ kọjá lánàá tó kì í tẹ̀ ẹ̀ dáhùn ọwọ́ adépò gíga ẹ̀yin ò sì kú ń bí ẹ wà bọ́lọ̀hún tí ì senu ni. bẹ́ẹ̀ bá wá lè wípé ọ̀fẹ́ dọ́gbọ́n ìdọ́gbọ́n ẹ̀dá ò lè yí kádàrá ọlọ́run padà làwọn àfáàjọ òun wípé irinwó ọgbọ́n ẹgbẹ̀rún ète kò lè yí kádàrá ọlọ́run mi kò lè yí kádàrá ọlọ́run mi irinwó ọgbọ́n ẹgbẹ̀rún ète kò lè yí kádàrá ọlọ́run mi kò lè yí kádàrá ọlọ́run mi. bẹ́ẹ̀ lórin wó ọgbọ́n wọ́n bá lò ó bọ́ 4,000 ó lò ó àbí 400 jáde ọlọ́run jáde yín pẹ́ ìgbà méjì ní jẹ́rinwó ẹ̀sìn ẹ̀kún àwọn Yorùbá ẹ mọ̀ pé àwọn Ìbàdàn àbáwá nìbàdàn ọ̀dọ́ yìí Yorùbá ọ̀rà kàṣà sí irinwó ọgbọ́n 400 nù ni ọwọ́ lórinwó ọgbọ́n tán ó tún wá mú ẹgbẹ̀rún ète ọwọ́ tún fi ẹgbẹ̀rún ète ó fi rànrinwó ọgbọ́n lọ́wọ́ kó lè bá àdéhàn kó lè yí kádàrá ọlọ́run mi kó lè yí kádàrá ọlọ́run mi. bọ́lá ń bá lóun gbéyàn ga ẹ̀rí nǹkan gbogbo ẹni ó bá ga láyé ẹ jẹ́ n sọ fún yín lónìí gbogbo ẹni ó bá ga láyé tó bá ga láyé tó ga débi téèyàn ga dé tó bá wálẹ̀ padà méjì ni. ẹ gbọ́ ẹni ó bá ga láyé tó bá wálẹ̀ padà méjì ni. alákọ̀ọ́kọ́ nínú kọ́lọ̀ lè kọlu ọlọ́run kọ́kọ́ ọlọ́run fún rẹ̀ àbí kọ́lọ̀ lè kọlu àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run kọlu àwọn àfà kìí sàwọn àfà nìkan ní bẹ lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run
tálíkà tí òòrùn jẹ tí ọmọ tí ó jẹ lálẹ́ tí sì ń sin lọ́hùn tí ọ̀fọ́ lọ́hùn lẹ̀ tí ó sì láṣọ méjì tí ó sì fi mọ́sálásí lẹ̀ òun ní ń gbálẹ̀ mọ́sálásí òun ní ń pọn mọ́sálásí ó sì pọn mọ́sálásí ó gbálẹ̀ rẹ̀ tán oúnjẹ tí ó jẹ wọ́n ẹ̀sẹ̀ fún lówó tí èèyàn kọ ni ẹ gbọ́ bí ro ń tọ̀ wọn bá wá dé ọ̀dọ̀ rẹ lè béèrè nínú tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run lọ́wọ́ rẹ bọ́ ọ bá kọlù ń jọ náà lọ́nà tí ò da èèyàn wálẹ̀ àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ sì làwọn àfáà tó bá dúró tọ́lọ́run ní o yéésà àfáà tó jẹ́ pé ayé ní ń wákọ̀ wá Ọlọ́run ọjà fún òdodo àmọ́ tó bá ti bọ́m̀bẹ́ ni tó ti bọ́m̀bí kọ́ kọlu àwọn tọ́lọ́run ó sì bọ́m̀bí kọ́ kọlu Ọlọ́run gan ọwá bọ́m̀bẹ́ ọwá jòkó àbá ní àwọn tùyúrù ńkọ́ èyí wọn àwọn àjẹ́ bẹ́ẹ̀ ni bàbá gbogbo ẹni tí ó bá ti kọlu Ọlọ́run tí ó sì kọlu ẹ̀dá tọ́lọ́run dá tó bá jòkó ẹ̀jẹ́ báwọn àjẹ́ bá fẹ́ bá àjà Ọlọ́run ní ó sọ fún wọn pé ẹ filẹ̀ àwọn àjẹ́ tẹ́ ẹ rí wọn Ọlọ́run a máa rán wọn sí ẹlòmíín lọ́lẹ́ fi pé wá ẹ bá ń pè wá dọ̀ mí ẹni ọwá kó fi màmí wọn a sán ẹlòmíín di ọwà sáré lọ́dọ̀ Ọlọ́run ìgbà wọn ní fi kẹ̀yìn àfà ẹni àwọn ṣẹ́rí àwọn àjẹun pẹ̀lú àwa àfà táwọn alágbólé Ọlọ́run táwọn ń tọ́ Ọlọ́run connection ń bẹ láàrin wa connection ń bẹ láàrin àfà àtàwọn àjẹ́ kí ni connection tí ń bẹ láàrin wọn ni wípé báwọn bá gbáyàn ń di tán ló ń tọ̀ wọn ó tó ráyè wádọ̀ yín pé mo fẹ́ ràn yín sọ́lọ́hun ẹ gbọ́ sáwọn náà sì bẹ̀rù Ọlọ́run wọ́n sì bẹ̀rù àfáà tó bá bẹ̀rù Ọlọ́run ẹ gbọ́ ẹnu wọn bá ń bí connection wà lórí kìí jẹ́ pé àjẹ́ àtàfà àjọ ṣiṣẹ́ pọ̀ kọ́ là ń wí o torókò nù ni kò ní bọ́mi yé wọn ò jọ ṣiṣẹ́ pọ̀ àmọ́ bí wọ́n ti connect pọ̀ ni wípé alágbára nú ayé làwọn ó ti bá wọn inú ẹ̀mí àmọ́ ẹ̀mí yẹn nafsu shaitaniya òun ní ń darí wọn alágbára nú ẹ̀mí làwọn àfà nafsu rabbaniya òun ní ń darí àwọn báwọn bá ti wá ṣiṣẹ́ ti ẹ̀fẹ́ni tí ò dá Ọlọ́run mà wọ́n bá ṣe tán ló ń tọ́ wọn wá sáwádùn ẹ̀yìn àfà ẹ̀yin lẹ́wàá fún pé lè ṣe náfìlà yìí kìí sáìsùn tẹ́lẹ̀ yọ́ àbẹ́dà ìsùn lọ́mọ hàntú yìí wọ́n bá káyìí látán mú wọn tó bá kálà sáàrì tán mú wọn tó bá ṣe gbá yìí tán ọba ṣe tán ó ti yé kọ́dà àwọn àmì àwọn àjẹ́ mi wọn àdé sọ fáfá mi pé àwọn aláwájá ó ti ogo bẹ́ẹ̀ tí ń ṣe wáàsí tó pọ̀gbọ́ wáàsí ó ti bá a lè wá báyìí láìpẹ́ yìí á lẹ́ndì á ti ń tìkú tiwa so òyìn òun ni wípé gbogbo ẹni ọba wá dúó tọlọ́run tí ọ̀fọ́ Ọlọ́run lẹ̀ gbogbo ọlá tó bá wù ó lé ní láyé èèyàn kí ó jà bọ́nú ọlá náà àlòdálẹ́ ni àbí tó bá lè kọlu Ọlọ́run àbí tó bá sì lọ lè kọlu àwọn ẹni Ọlọ́run bí àwọn alágbára ayé bá wá fẹ́ léèyàn tí wọ́n fẹ́ múyàn Mufti Jakmal táwọn alágbára ayé bá léèyàn tí wọ́n bá rí mú ẹ lọ́nà àwọn máa gbà mú wọ́n wá lè gbé kọlu Ọlọ́run ọ̀gbọ́ wọ́n wá lọ gbé kọlu Ọlọ́run ìgbà wọn Ọlọ́run wà ní mọ̀ ṣe mọ́ lójú rẹ̀ ìgbà wọn yóò wá gbàgbé pọ́lọ́run ló gbé òun dépò yóò wá gbàgbé pé àná òun ti sunkún tì í lọ́rùn lánàá tó fi dáhùn lóhùn yóò wá gbàgbé nábà rán létí Ọlọ́run wa ní wa gba aláyé pọ̀ bó mo ti wá ráyè báyẹn mọ́ mi ì dẹ̀ ráyè mòlúdì mi ì dẹ̀ ráyè sáwí ẹ̀yà àfà mi ì dẹ̀ ráyè ẹ̀yàn lẹ́yìn kọ́ mọ́sálásí kẹ́ ẹ̀dẹ́ ń dì stop mi kí wọ́n ara jẹ́ fún yín ẹ ṣe anytime tí wọ́n ráyè máa ṣe wàhálà yín pọ̀ ẹ̀yà àfà yìí bọ́bá tí yọ́mọ wá sọ kẹtàkẹtàn ó ti bá àwọn alágbára ti fẹ́ lọ lè gbé wọ́n fẹ́ mú un wọ́n bá ti rí pé àwọn lé tí wọ́n rí mú wọ́n á lè gbé kọlu Ọlọ́run ẹnìkan ò sí ní kọlu Ọlọ́run kọ́ mọ́ fi ní sí gbogbo ọ̀nà tí ẹ̀dá gbé wa tí fi gbéyàn kọlu Ọlọ́run àbí gbéyàn kọlu àwọn tí ń bẹlẹ́gbẹ́ Ọlọ́run tí yàn fi ṣìṣe yìí wọ́n á fẹ́ dá a lọ́nà wọn ò fẹ́ kí n tọ́ wá lò láyé wọn ò fi orí lò wọ́n wá láwọn mú lọ bàbá tí wá yọ̀ǹda wọn ti mú lọ. Falamma dhahabu bihi ìgbà tí wọ́n mú Yusufu lọ an yaj'aluhu fi ghayabatil jubbi gayabati ni àbí gayabati fi ghayabatil jubbi ó ṣeun
wọ́n á láwọn fẹ́ lọ lè jù sínú àwọn fẹ́ lè jù sínú igbó wọ́n fẹ́ lè jù nínú igbó. وأوحينا إليه. ẹ̀wọ̀n nǹkan ń bọ̀ wá ẹ jẹ́ n bí ọ̀kẹ́wù kan bẹ̀. falamma zahabu bihi wa ajma'u an yaj'aluhu fi ghayabatil jubbi nígbà tí wọ́n mú un lọ tí wọ́n wá kójọ tí wọ́n ṣe mítìnì pé àwọn ó jù ú sínú kòtò ó ti bá wọn wà awhayna ilayhi yọ̀dà bọ̀ nǹkan kan sá pamọ́ síbẹ̀ yẹn o mọ̀ fẹ́ sọ fún ọ ó ní jawabu yẹn lọ pamọ́ hasfu jawabu ni wọ́n hàn sífà jawabu rẹ̀ kó tó kan wà awhayna ọgbọ́ wọn láwọn fẹ́ lọ lè jù ú sí inú ghayabatil jubbi àyíbẹ̀kọ́ awhayna ilayhi ìhun kìí jẹ́ pé lójú ọ̀nà ibi tí wọ́n ń lọ lọ́lọ́run ẹ̀sẹ̀ wá fún níwáyìí ojú ọ̀nà yẹn kọ́ ọgbọ́ nígbà tí wọ́n fẹ́ lọ lè jù síbẹ̀ an yaj'aluhu fi ghayabatil jubbi waja'aluhu fiha wọ́n ti wá jù sínú ghayabatil jubbi yẹn lẹ́yìn gbà wọ́n jù bẹ̀ tán fá awhayna àti rí jawabu báwọn nígbà wọn láwọn fẹ́ jù sí ghayabatil jubbi ó ti báwọn ìjẹ́ wọn padà jù bí àbí wọn ò jù bẹ̀ wọ́n jù síbẹ̀. وأوحينا إليه. àwa ránṣẹ́ sí anabi Yusufu. لتنبئنهم بأمرهم هذا. لتنبئنهم بأمرهم هذا. ìwọ Yusufu wọ́n ti jù ọ́ síbẹ̀ wọ́n pẹ̀yìn dà má wọ́rí ìwọ sáma mẹ́mẹ́ nǹkan kan ò ní sí ọ́ ìwọ náà lọ padà fún wọn ní ìrò gbogbo ohun tí wọ́n ṣe àti tójú rẹ rí ẹnìkan ò ní ròyìn tójú rẹ rí lẹ́yìn rẹ fúnra rẹ náà lọ́fẹ̀ẹ́nu ara ẹ ròyìn torí ẹni tí ó bá ròyìn ogun ò ní kú sógun Ọlọ́run ti kọ́kọ́ fi lọ́kàn balẹ̀ náà nítorí fi lọ́kàn balẹ̀ nù torí pé ẹ̀rú bà wọn náà ń gbà wọ́n jù síbẹ̀ pé ó ti wá tán fún Ọlọ́run nílé bá oníkọ̀tán latunabbi'annahum bi'amrihim gbogbo ohun tí wọ́n ṣe òun kì í jẹ́ pé nìkan ni ó wà ròyìn fún wọn tẹ́ mọ̀ pé ayé ò ní mọ̀ pé bóyá àwọn ni wọ́n ṣiṣẹ́ òun ìwọ náà lọ padà fún wọn ní ìrò gbogbo ohun tí wọ́n ṣe wọ́n ló ròyìn fáyé wàhún láyé ṣe òru náà àmọ́ àwọn ọmọ àwọn rògbò ti tán fún wọn ní kọ̀tán. وجاءوا أباهم عشاء يبكون. وجاءوا أباهم wọ́n wá padà lọ sọ́dọ̀ bàbá wọn عشاء يبكون. wọ́n bá ń kígbe sí wọ́n bá ń sunkún wọ́n ń sunkún bọ̀ wálé nírọ̀lẹ́ àgọ́ tí bàbá ń múra tó wọ́n kí òun iná ni wọ́n mú àwọn náà ń sunkún bọ̀ bàbá ń gbọ́ ẹkún inú ilé bàbá ní nǹkan ti ṣe Ànábì Yakubu ó ní nǹkan ti ṣeun nǹkan dé. Qalu ya abana. Qalu ya abana. Wọ́n wá panupọ̀ wípé wọ bàbá wa pẹ̀lú ẹkún ní inna dhahabuna nasitabiqu. Inna sahabuna nasitabiqu. Bàbá wa nǹkan ti dé bàbá ní kí ló dé. Wọ́n nígbà tá a lọ òde tá a lọ a sì máa díje ti ọfà a sì máa díje eré bàbá ti lòdì báwọn jọ wọn bá ti ń ṣe nǹkan báwọn a díje a sáré nígbà Yusufu ó sì bá wa lọ rí tí ọmọ ń parẹ́ a ní ó jòkóó kó dúró táwọn ẹrù wa nasitabiku àwa ń díje eré watarakina Yusufa damatayina àwa fi Yusufu kalẹ̀ pé ó máa mójú táwọn ẹrù wa fa akalahu dhibun nígbà tí ìgbéra kan gbọ́ táwọn èèyàn ń pè wá pé yéè àgbákò nígbà tá a wẹ̀yìn tá èdè bẹ̀ abá ìkòkò ó ti jẹ́. Wama anta bimu'minin lana. Wala kunna. Ibi tẹ́ ti da àwọn náà wọ́n ń sọ̀rọ̀ àwọn náà wọ́n sì ń jara wọn àwọn náà wọ́n parọ́ àwọn náà wọ́n sì tú ara wọn pé rọ́lá àwọn pa wọ́n á bẹ̀rẹ̀ ẹkún nígbà wọ́n àkàlà ó zíìbù ìkókó ti jẹ́ wọ́n bá bẹ̀rẹ̀ ẹkún nígbà wọ́n ń sunkún Ànábì Yakubu jókòó báyìí ó dérí kodò kò wí nǹkankan omi ń bọ́ lójú ẹ̀ kò tí ì sọ nǹkankan Yakubu ò tí ì sọ̀rọ̀ àwọn náà wọ́n tún tú àṣírí ara wọn pé rọ́lá àwọn pa
wọ́n wá ń pè wá máa ń tàbí mu'minin lana walau kunna sadiqin. Wọ́n máa ń tàbí mu'minin lana. Bàbá ọmọgbẹ́ nígbà wá gbọ́ ọmọgbẹ́ nígbà. Wọ́n dàbọ̀ jẹ́ pé òótọ́ là ń sọ ẹ̀ nígbà. Àwọn náà wọ́n tún sọ. Ẹ̀rí nǹkan. Àwọn náà wọ́n parọ́. Àwọn náà wọ́n sì tura wọn lẹ̀. Wọ́n tún jára wọn. Ó ṣeun. Torí pé wọ́n ti mọ̀ wípé bàbá àwọn ò ní gba àwọn gbọ́ látojú ọ̀nà wọn ti pa ẹran. Wọ́n wá mú ẹ̀jẹ̀ ẹran aṣọ tí wọ́n bọ́ lọ́rùn Yusuf gún tó jù nù kànga. Wọ́n wá bọ́ ẹ̀jẹ̀ ẹran. Wọ́n wá da ẹ̀jẹ̀ ẹran síbi aṣọ rẹ̀. Wọ́n ṣe ní costume táwọn tíátà máa ń ṣe. Wọ́n wá ṣe bẹ́ẹ̀. Nígbà wọn ń sunkún tí bàbá sá dákẹ́ wọn ni a mọ̀ pé ẹ̀ nígbà wá gbọ́ kọ́dà bó ju òótọ́ là ń sọ ẹ̀ nígbà. Àbáwa náà ti mú tí ó jẹ ẹgbà wá bàbá wa. Wàjà alákọ̀mí sí bìdámí kẹ́dìbí. Já alákọ̀mí sí wọ́n bá mú aṣọ Yúsúfù jáde bìdámí kẹ́dìbí. Aṣọ ẹ̀jẹ̀ ẹ̀rọ bìdámí kẹ́dìbí ẹwà Al-Kùránì ṣe lò. Bìdámí kẹ́dìbí pẹ̀lú ẹ̀jẹ̀ ẹ̀rọ ẹ̀jẹ̀ àgbélẹ̀rọ tí wọ́n wá yọ aṣọ jáde. Aṣọ náà nǹkan tó pẹ̀lú ẹ̀jẹ̀ báyìí pé aṣọ Yúsúfù rèé. ń bọ̀ wá ẹ dákun torí Ọlọ́run ìkòkò jẹ èèyàn ẹ̀yin wá ara sọ mú wálé kí ni ọkọ̀ fàya ṣé ìkòkò bọ́ ọ sọ lẹ́rùn rẹ̀ ọ̀nà sí wọn ní ẹ wo àwọn agbárí tí ò mu ọ̀nà wo lẹ́yìn gbà rí aṣọ mú wá àwọn ará sọ bí ó ti ya akànrẹ́jẹ̀ ń bẹ̀ lásán ni ṣé kòkò lọ bọ́ aṣọ fún ni abẹ́yìn lẹ tó bẹ̀ tẹ́ lọ bọ́ aṣọ lẹ́rùn ẹni tí kòkò ń jẹ wọ́n sá yọ wá bàbá náà ti mọ̀ wípé wọ́n ti sàbúrú fọmọ àwọn. Kọ́lá. Bàbá ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ nígbà tó rí aṣọ lọ́wọ́ wọn. Balisa wà láti làkọ́ mọ́ àǹfọ̀sọ̀kan mọ́ amúran. Balisa wà láti làkọ́ mọ́ àǹfọ̀sọ̀kan mọ́ amúran. Sáwà láti làkọ́ àǹfọ̀sọ̀kan mọ́ amúran. Ẹ̀rí nǹkan báwọn. Ogun tẹ́ ẹ ṣe yìí. Ẹ̀yin lẹ ṣe fúnra yín. Ntọ́kàn yín rò pé ẹ fẹ́ ṣe fọ́mọ mi lẹ́sẹ̀. Aburú tẹ́ ẹ rò pé ẹ fẹ́ ṣe fún mi lẹ́sẹ̀ fún mi. Ẹkún tẹ́ ẹ rò pé ẹ fẹ́ pa mí lẹ pa mí. Ìdààmú tẹ́ ẹ rò pé ẹ fẹ́ fún mi, ìbànújẹ́ tẹ́ ẹ rò pé ẹ fi sínú ayé mi bàbá yín lẹ́sẹ̀ fún mi yìí. Àpérò yín sáwọn látìlákùn àǹfóṣokùn àmúra. Àpérò yín tẹ́ ẹ jọ pérò òun náà lẹ padà ṣe yìí. Ntẹ́ lẹ́sẹ̀. Bàbá wa ní kò sí nǹkankan fasọ́bùrún jamilun. Fasọ́bùrún jamilun. Àbí kí n ṣe sùúrù. Fasọ́bùrún jamilun. Orúkọ sẹ́nìkan tí ó ṣe wá sí fún mi. Àbí kí n ṣe wá sí fúnra mi. Wallahu liman. Musta'anu ala ma tasifun. Wallahu li musta'anu ala ma tasifun. Gbogbo ń tẹ́ wí fún mi yìí. Ọlọ́run lọ́ba tí ràn ní lọ́wọ́ òun lọ́ba àrànwọ́ èyí ní nǹkan kan tí mo fẹ́ ṣe fún yín àmọ́ mo fọ̀rọ̀ mi lé Ọlọ́run lọ́wọ́. Wàjà àti sáyàrá tó. Eré èyí ń ní ànábì Yakubu ti wọnú ilé ó ti bẹ̀rẹ̀ fi sun ẹkún gbogbo ojoojúmọ́ ayé tó bá ti jí ní sunkún Yusufu. Káì èso ọkàn rẹ̀ ni ìtutù ojú rẹ̀ ni olólùfẹ́ rẹ̀ ni ẹnìkejì rẹ̀ ni Yusufu lọ gbọ́ ahọ́n bàbá rẹ̀ yìí jù bí bàbá bá ṣe báyìí ọmọ tí ń ṣe bàbá tí bàbá tó bá sùn tó bá yètè jí ọmọ àbọ̀ rẹ̀ wọn ni bàbá ò ní sọ pọ́ rẹ̀ wọn tí ó sì lè wá gbó wá tí bàbá bá ṣe báyìí ọmọ pé bí ń pa bàbá ò ní sọ pé bí ń pa mí tí egbò ń jẹ wá. Yusufu ni ọmọ kan ṣoṣo tí bàbá rí wípé òun bímọ. Allahu Akbar. Ànábì Yusufu láàrínkì á ó bímọ. Ibẹ̀ nú àwọn ọmọ téèyàn bí láyé tó jẹ́ pé ọ̀kan ṣoṣo lèèyàn bí gbogbo àwọn yòókù sì wá wọn sọmọ kéwú tẹ̀lé wa ni. Ìmọ̀ ṣe bẹ́ẹ̀ nínú ọmọ tọ́lọ̀ máa fún yàn pé ọ̀kan ṣoṣo náà ni. Tọ́ba ní ọmọ méjì lẹ́nu wípé ó bímọ kan. Ebi méjìlá làwọn ọmọ rẹ̀ àwọn yòókù sì wá ni. Wọ́n sì wọ́n wá. Wọ́n ẹ́skọ́tì rẹ̀ wá. Mẹ́rọ̀ sí náà ẹ máa rí irú ẹnu ọmọ tí àwọn èèyàn ń bí
ọ̀kan ṣoṣo ni tọ́lọ̀ ń bùn àwọn tó bí nu àmọ́ wà láwọn ìyá rẹ̀ bímọ 6 wọ́n bí 7 wọ́n bí 20 gbogbo àwọn yòókù escort ẹ̀ wá ni bó ṣe wá jẹ́ kan ṣoṣo ní náà àwọn tí wọ́n escort rẹ̀ wá wọn bí wọ́n bá gbà fún gẹ́gẹ́ bí wípé òun làwọn sìn wá àwọn náà ráyé lò èyí tí ó bá gbà fún ọ̀pá rẹ̀ máa yé lánìí La ilaha illallah. ẹ máa rírú ẹ̀ tí ó máa ṣẹlẹ̀ láwọn àyè kọ̀ọ̀kan káàkiri bẹ́ẹ̀ irú ẹ̀ ni ànábì Yusuf yìí. وجاءت سيارة وجاءت سيارة جاءت سيارة àwọn arìnrìn àjò wa ń bọ̀ wá àwọn háfílà àwọn kọ́fílà ayébẹ̀ kẹ́ pè wọ́n جاءت السيارة àwọn tí ń rìn bọ̀ wá táwọn ń lọ ìlú òdì kejì tí wọ́n ń lè tajà tí wọ́n ń lè rajà àwọn wọ́n dé bí odò níbi kànga فأرسلوا واردهم فأدلى أدلهم fàrṣàlù واردهم wọ́n wá rán ẹnìkan ẹni tó ma omi pọn ẹni tó lè bá wọn pọnmi tí máa bá wọn pọnmi wọ́n á rán wípé lágbájá ọyá lè bá wa pọnmi wá ká mu gbogbo àwa táwọn ń sìnrìn àjò àwọn jòkó bí wọ́n jòkó sí fàdílà dàlíwà hó wọ́n bá na okùn gbá kànga sínú inú kànga bó ti na okùn gbá kànga ìjẹ́ kó fa omi Yusuf so mọ́ okùn torí pé ń bẹ omi yẹn omi tó kún ni Ọlọ́run ní ẹ̀ màláíkà ẹ gbé nǹkan kan sí ẹ tẹ́ nǹkan kan fún kò gbọ́dọ̀ tẹ̀rì wọ́n ṣáà jòkó kó máa ṣe fàájì. Allahu Akbar. òun bá jòkó máa ṣe fàájì ní tiẹ̀ ọba jòkó máa ṣe fàájì. Fàdílà dàlíwà hó ọba dì máa ọba di okùn ọjọ́ rẹ̀ ọba dì máa okùn ǹjẹ́ kó fà á yá ṣe ọkọ̀ nǹkan ni ó wúwo púpọ̀ nígbà tí ó na ojú wọnú kànga náà kọ́ọ̀lù yá bùṣíré ẹ̀rí nǹkan báwọn. Ya Bushra. Al-Qur'ani dùn púpọ̀ kọ́ọ̀lù yá bùṣíré ibà yìí pé ẹ máa bọ̀ àdá àgòlà àmúhùn ọmọ kan mo rí inú odò yìí àwọn ọmọ wọn bá ń sáré wá ẹ̀ ń bọ̀ sẹ́nigbà àwọn sáré tí wọ́n rí ọmọ nínú odò wọ́n rí tọ́pọ̀ fò tó funfun tó fine very handsome very pure man and handsome and clean wọ́n rí èèyàn lè yí àbí màláíkà ọmọ ló dá tó báyìí kí ló ń ṣe nínú odò kò sọ̀rọ̀ èmi dé wà azarru asarru ẹ̀rí nǹkan àwọn tí ń bọ̀ wá gbà táwọn yìí ti rí táwọn rí àwọn kọ́fílà míì náà tó ń bọ̀ wọn ò wá fẹ́ kí àwọn yìí náà orí tí àwọn rí asarru wọ́n wá ní ẹ má pariwo àwọn kan ní tó ń bọ̀ ó ti bá wọn pa á mọ́ wọ́n wá ń ṣe bí ìgbà tí ọjà sí wípé nǹkan wọn tí wọ́n fi pamọ́ síbẹ̀ wọn ni wọ́n fẹ́ mú àwọn tó ń wá dúró dè wọ́n àwọn òun wọn pé kí wọ́n ṣe tí wọ́n ṣe tán káwọn náà rí bí wọn wá pariwo mọ́ wọ́n wá rọra yọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà wọn fẹ́ dókè wọn aṣọ báyìí fún wọn pariwo wọn sọ̀rọ̀ o àfẹ́sẹ̀ ìfẹ́ ni o àpọ̀ o wọn wá gbé jáde wọ́n gbé jáde wọn rà fi sáàrẹ̀ ara wọn àwọn tọ̀hún táwọn ń bọ̀ wá àwọn ọmọ tó yẹ pé àwọn tọ̀hún náà bá mà ní wọ́n jọ jà sí ni nígbà òun sì rèé n tó lówó lérí jù ní kéèyàn ta ọmọ n tó lówó lérí jù òun ní kéèyàn ta ọmọ ó tún wá jọ ọmọ ọkùnrin tẹ́lẹ̀ bá ti rí báyìí ní ẹ má jẹ́ nìkan gbọ́ o ẹ má jẹ́ àwọn yìí wọ́n gbọ́ o wọ́n ṣe lókù òru bẹ́ẹ̀ wọ́n sì rọra jù sáré ara wọn wọ́n wá mú kú ń bẹ́ ẹ̀rí nǹkan fàázàrúhù wàsàrúhù bídọ̀ àtàn wallahu alimun bima ya'malun. ọlọ́ni gbogbo bí wọ́n ti ń ṣe ẹwọ ọlọ́run wallahu
ọlọ́run lèmi ọlọ́run alimun bima ya'malu gbogbo tí wọ́n ṣe tí wọ́n fi he Yusufu ní wọ́n gbé òun tí wọ́n ara gbé òun èmi ọlọ́run mọ̀ èmi náà mo ní wọ́n ṣe bẹ́ẹ̀ ọgbọ́ gbogbo tí wọ́n ṣe òun kò sẹ̀yìn èmi ọlọ́run. وشروه بثمن بخس دراهم معدودة وشروه بثمن بخس دراهم معدودة ṣàráwò lọ́dọ̀ ẹ̀yàn ọmọ akéwù ìṣtàrà ọ̀rà báà ọ̀tà tọ́ba ti wá di sàrà ọ̀tà ìbùtáà ọ̀rà ẹ̀mú mẹ́rẹ̀ẹ̀rin lọ́wọ́ bí wọ́n ti bí lárúbáwá ti tàkìtì ló gà síra wọn. Ishtara ọ̀rà báà ọ̀tà ṣàrà ọ̀tà ìbùtáà ọ̀rà. Tẹ́bá ti ọba lórí ẹbá ti rí ẹ̀yọ́n tẹ́ ń lọlé kí ó lọ́wọ́ ní bá wí wọn o. Àjùwọ́n náà Abdul Latif ó ti wà wàsàráwò sàráwò wọ́n tà torí pé jámà yín ló fi jó sàráwò sàráyà sàráwò ayé bẹ́ẹ̀ kọ́ torí kún wá pọ̀ nù wá sàráwò wọ́n wá ta Yusufu bí zamani mbaksin torí pé ẹ̀rù ń bà wọ́n náà wọn ọ̀mẹ́ ní ó ní pé bọ́yá aráàlú kejì ìlú tó súnmọ́ lu wọn ìlú tó súnmọ́ bí wọ́n wà torí pé bí tí wọ́n jù ú sí ni Masari náà ni ó dàbí ẹrù olè barakallahu fika ya mufti Jakmal ó dàbí ẹrù olè ní sẹ́mà pé wọ́n sáré nígbà tí yàn já iPhone gbà tó ju iPhone mẹ́rin lọ́wọ́ ó sáré àwọn ènìyàn lọ́tà ẹ̀múyẹ kan wá nà ẹ̀sọ́ àmúyẹ kan wá so kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni pé ìgbà tí wọ́n ta wọ́n kàn sáré ta àwọn tí wọ́n pé ọmọ yìí la fẹ́ sáré ta rẹ̀ ẹ̀kọ́ tẹ́ tó lè rà ń bì ẹ lọ́dọ̀ mínísítà lu Azizu ó ti yé bá òun lọ́wọ́ bí kápẹ́ntúrà kí ìlú àbí mínísítà lu ó ti yé òun náà mú lọ́dọ̀ rẹ̀ ńgbà àwọn mú lọ́dọ̀ rẹ̀ ó lè lẹ́tà ọ̀nà àní ẹ̀fún ayé kan abati wa lọ pàápàá káwọn lọ́dà ojú kan wa aráyè tó bá yẹn òun kàn fún ní sàmà ní bákṣìn dàrá ìmọ̀ màdúdà owó tó ní iye owó tó lóǹkà bí wà tí yẹn ta odidi ọmọ tí yẹn lọ tàbí 20,000. wàkánú fi ìmínà sáàyìdì náà wọ́n ti gba owó yẹn tán làwọn ti ń sáré wọ́n ti họ ìfẹ́ àfẹ́wé àwọn ti lọ́n tí wọ́n kálẹ̀ nígbé àbàtì ẹ̀padà máa ń he ọmọ àwọn ti lọ́n tà wọn. وقال الذي اشتراه من مصر لامرأته الذي اشتراه من مصر àṣìṣù mísírà ìtìfíìrù ni wọ́n ń pò ókọ ẹ̀ ìtìfíìrù wọ́n pè ọba mísírà gan málìkù mísírà gan òun ni wọ́n ń pè ní Rayyan alimálìkù Rayyan òun la fi sọ Rayyan tiwa náà ọba mísírà nù àmọ́ àṣìṣù mísírà tán pè mínísítà ìtìfíìrù wọ́n pò ókọ tiẹ̀ ìtìfíìrù náà olówó ni ọlọ́lá ni èèyàn pàtàkì nù lù ní wa kọ́ lálẹ́ múra tì í ó pe ìyàwó ẹ̀ ni wọ́n ń pè ní Suleikha ó lẹ́ ń pè Suleikha òun ni ó wá pè ó sì nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ òun náà ló lórí ó wá pè wá ó wá sọ fún ìyàwó pé akiri mi máa ṣe wá ọmọ yìí mọ ẹsẹ̀ rá ni wọn náà rí bó ṣe fáìn ọlọ́run rí ọ wà ní age of 17 years 17 years níjọ́ náà ọ wà ní akiri mi masuwahu bá wa fún ní specially dáyẹ̀ lọ́tọ̀ má fi sáyé àwọn ẹrú ta ni má fi sáyé àwọn house help wa tí ń bá ń gbálẹ̀ tí ń gbà àfin àyè eléyìí special ní fún ó sì gbọ́dọ̀ ẹnìkan ò sì gbọ́dọ̀ dààmú rẹ̀ kọ́dà ẹnìkan ò gbọ́dọ̀ bẹ́ńsẹ́ torí bí ọmọ yìí tí ń bọ̀ yìí náà wọ́n máa ṣe fresh ibi tí ń bọ̀ ìyà ọ̀jẹ́ àyè àpọ́nlé ni nǹkan òfin sí ọba yẹn ti ní interest nínú ọ ti fẹ́ràn rẹ̀ ìfẹ́ rẹ̀ ti wọnú ọba àṣà àyànfààná
ẹ̀rí nǹkan bá àṣà àyànfààná torí wípé ìyàwó ọba Mísírà òun ò bímọ gẹ́gẹ́ bíi ti Yusufu ànábì Musa tóun jọ òun náà tí a ṣí ìyàwó rẹ̀ náà ò bímọ bẹ́ẹ̀ lélẹ́yìn náà. àwọn àtẹ̀kídáhù wà ládàá. ó ṣe kọ́ sàǹfààní fún wa kó wúlò fún wa lọ́la àwọn àtẹ̀kídáhù wà ládàá àbí ká adopti àti ẹ̀tí adopti already aṣọ ọdọmọ ọbẹ̀ kan máa jọmọ nù léyìí kọ́ máa jọmọ wa. wakadhalika makkanna li Yusufa fil ardi. wakadhalika ọlọ́run ní bó ti rí nìyẹn makkanna li Yusufa fil ardi bá a ti ní kí Yusufu ọ bá a ti ní ká yọ ọgbà nù ni ń bọ̀ ńgbà àwọn lè kú wọ́n lè jù sínú bí ọ̀hún kànga àwa yọ kú nù kànga agbè sínú ọlátọ́fẹ̀. Àṣọlọ́run èdè àṣọlọ́run sì ń bọ̀ wá àṣẹ Yusuf ọbẹ̀rẹ̀ ìrìn àjò ni makana lè Yusuf fil ardi àwọn ní kí Yusuf ọmọ inú ààfin pálásì mínísítà ọwọ́ adẹni tí ń fọwọ́ lálẹ̀ Yusuf adẹni tó ẹgbẹ́ tí yàrá bá gbálẹ̀ tí ọ̀dà pé wá èsì ọ wọn náà rí bó ṣe gbá yá tún gbá bó ṣe gbá lẹ́yìn ọ̀dà náà òun náà wá dẹni tí ń sọ̀rọ̀ láàfin bó ti wù. wàlínà alimahu mẹ́ntàwílẹ̀ àhádìsì línú alimahu ọlọ́run ní ta tún fẹ́ ṣe fún afẹ́ fi tàwílù àhádìsì afẹ́ inú ta afẹ́ fún Yusufu afẹ́ kí ó mọ̀ bí wọ́n ti tú àlá inú ta wọ́n ọlọ́run fẹ́ ṣe fún. wallahu ghalibun ala amrihi. ọlọ́run lémi ọlọ́run ghalibun ala amrihi. Wallahu gálíbù ní aláàmúrìhì ọlọ́run ní èmi ti yanjú nǹkan kẹ́yìn tó máa yàn láyé gálíbù ní aláàmúrìhì gálíbù aláàmúrìhì èmi ní mú ẹ̀wù nǹkan méjì ló létú Allahu gálíbù aláàmúrìhì èmi ọlọ́run mo borí lórí ọ̀rọ̀ Yusufu wallahu gálíbù aláàmúrìhì èmi ọlọ́run ni mo borí lérí àṣẹ mi ní ó lékè àṣẹ mi ọlọ́run ní ó lékè. Wàlákìnnà akízàrá náà ṣe láyàlám. Àmọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mà wípé mi ọlọ́run fẹ́ yanjú ọ̀rọ̀ Yusufu ni. Àwọn ọ̀tá tí wọ́n gbé Yusufu. Ẹ lọ lè mà pé kàṣá inú lè mí nàní. Ọlọ́run ṣe nǹkan ìmí. Ẹ ṣe ń dá lóhùn lẹ́ẹ̀kan náà. Wọ́n jọ ọdún kan gá, ó yẹ tètè yọ, ó sì ń dá lóhùn bẹ́ẹ̀. Ó ti yé báwọn. A fi àláhàn ọ níṣẹ́ ń dá lóhùn bẹ́ẹ̀ ọ̀rọ̀ anábì Yusufu yẹn ibẹ̀ láti mà wípé kàṣá inú lèmi nà ní alákọ̀ọ́nà àti ìrẹ̀lẹ̀mẹ́ àná gbogbo ẹni tí ó bá jẹ́ láyé àfikọ́ gba bíríjì àdánwò kọjá Masha Allah. ẹni tí ó bá ti gba bíríjì àdánwò kọjá òun náà ò lè débì kan alákọ̀ọ́nà àti ìrẹ̀lẹ̀mẹ́ àná ojú òdi tónú bíríjì àdánwò lèyàn gbà kọjá gbogbo ẹni tí ó bá jẹ́ èèyàn láyé tíje èèyàn rẹ̀ ó sì lámì ní o aṣọ jẹ́ èèyàn alábẹ́ẹ̀lé o àmọ́ jẹ́ èèyàn tí ó lámì laka àfi kó ń tàn ń rí àgbákò kágbákò fèsì ẹ̀. bẹ́ẹ̀ ni ẹni tí ó jẹ fine go yóò gba àpá ó jẹ fine go nígbà pa inú àwọn go tí wọ́n máa kà táwọn òyìnbó fálùjù láyé tí wọ́n kà òun lè tán máa slide báyìí eléyìí báyìí sọma sọ́ọ̀tì àkúrẹ́ sísọ́ọ̀sì yóò dà fún ọ irú ẹ̀ ni wọ́n máa ṣe báyìí ẹ dákun ẹni tí ó ṣe yíhun ẹ wo yọ tí ń fi ń practice irú rẹ̀ tí ń fẹ́ yìí jẹlẹ̀ kó tẹ́lẹ̀ fi jẹ góò ní fìdí. sísọ́ọ̀sì mo bára mi di bọ́ọ̀lù débẹ̀ ọ ẹsẹ̀ lọ trédè yíhun lọ́tọ̀ ni bí wọ́n ti jẹ góò sísọ́ọ̀sì tí ó fò báyìí tí ó fẹsẹ̀ gbà tí ó sì wọlé kò ní wo póòlù yóò sì wọlé ẹ wo yọ tí ń practice irú ẹ̀ tí ń fẹ́ yìí jẹlẹ̀ ó tó di pé yọ jẹ. Wallahu ghalibun ala amrihi. ẹni tọ́lọ̀ wọn ọba sì ní yọ jẹ góò tí ọba ní wọlé kò sí bó ṣe lè wò ó súnmọ́ póòlù tó kò ní wọlé wo ti Yakubu ayégbé ni èyí tí kó bá wa Nàìjíríà pẹnálítì tí wọ́n gbé kalẹ̀ fún ẹ wo bí ó gbà lọ pẹnálítì nù ni ẹlòmíà sì gba ó ti bá kí là ń pè Beckham England ọgbà fíríkì kan ní sẹ́ńtà lọ́hùn ló ti lọ lè gbà wá ó tún wá gbọ́ sẹ́gbẹ́ ẹgbẹ́ tró báyìí ibẹ̀ ló ti lọ gbà wá ń kùn lọ gólísì ń wò báyìí lọ báyìí kí ó sì jẹ báyìí ó sì wọnú lé lọ bẹ́ẹ̀
La ilaha illallah. góò tí ó jẹnu. Wallahu ghalibun ala amrihi walakinna akisara nnasi la ya'lamun. Ọlọ́run lémi Ọlọ́run ti parí gbogbo nǹkan táwọn èèyàn mọ̀. La ilaha illallah. Èyí tọ́lọ́run ti parí náà ni ó padà ṣe. Walamma balaga ashuddahu. Falamma balaga ashuddahu. Ashudda ti Yusufu yẹn ìmọ̀ pé almarhalatul ashudda ìmọ̀ bẹ̀rẹ̀ láti 20. Almarhalatul ashudda títí tó fi dé 40 ashudda yóò ti tó gísọ láti 20 years dé 40 ashudda nù ni. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ànábì Ọlọ́run wọn a máa dé 40 kọ́lọ́run tó fún wọn ní tírà. Àwọn míì ń bẹ tí ò ní dé 40 tá fi fún wọn tírà. Àwọn míì ń bẹ tí ò ní dé 40 tá fi gbé wọn dé ní ànábì ní sọ ni tá fi gbé wọn dé lánàbì. Àwọn ò dé 40 àwọn míì ò ní dé 40. Inú àwọn tí ò dé 40 tí wọ́n ti dà nábì inú ẹ̀ ní ànábì Yusuf kò dé 40. 20 years iná ló wà. Ó lò ọdún mẹ́ta ní pálásì Etfir. Ọdún mẹ́ta tó ń lò ń bẹ̀ yẹn inú ọdún mẹ́ta ńgbà tí ń pé ọmọ 20 years ìgbà òun ni wáyé wá dé fún. Atainahu hukuman wa ilima. Hukuma òun nubuwa nu. Hukuma. Atainahu hukuma. A fún asọ́dà nábì lónìí. Wa ilima a sì fún ọ ní mímọ̀. Lekana jisil mọ̀síní. Wa kadhalika. Ṣé a máa rí pé a lè pe Yusufu ní mọ̀sínú. Wa kadhalika najisil mọ̀síní. Bá a ti máa san àwọn tí wọ́n bá ṣe dáadáa lẹ́san. Dáadáa ó ní Yusufu tí ṣe tí ó fi wà nù mọ̀sínú nígbà náà. Lọ́mọ tí ẹ̀sẹ̀ ń bọ̀ wá di 20 years. Bàbá rẹ̀ tó ti ṣe dáadáa kalẹ̀ lọ́hùn dáadáa òun lọ máa ń jẹ níyà yín wọ́n tọ́mọ rẹ̀ ń bẹ́ lu òkèrè ọmọ rẹ̀ bẹ́ lu èbó ó sì ń ba tọmọ kan jẹ́ ńlẹ̀ yìí ọmọ rẹ̀ náà ò ní dé kàn tara rẹ̀ ní jáde jìsí límọ̀ sí ni ẹni ọba ní tọ́lọ̀ ń lè bàjẹ́ kọ́mọ bá nǹkan ní nǹkan jẹ́ mọ́nà ẹ̀yin tẹ́ bá fẹ́ máa ṣèkà ẹ̀yin tọ́ dáa fún yín kẹ́ ẹ máa ṣèkà wọ́n tọ́ bá bímọ láyé. Tó sì tọrọ àtibọ̀tán. O sì tọrọ ẹ̀rọ àtibọ̀tán bọ̀ ni. O bímọ láyé ẹ̀rọ àtibọ̀tán ó sì bà ọ́. O ti sáyìn rẹ̀ kalẹ̀. Gbogbo wọn tó bá sábúrú ìwọ náà ti sáyìn rẹ̀ kalẹ̀ pé gbogbo ń tó bá tẹ̀yìn ẹ̀bọ ọkọ̀. Irú rẹ̀ ọ̀tún wa gbọ́dọ̀ máa ṣàdúrà fún ọmọ rẹ̀ mọ́. Ọmọ akẹ́ jáde yunifásitì. O ti wá ọ parí tán wọ́n sì yanjú ẹ̀. Orí lulẹ̀ wọ́n á ní àwọn ọmọ mẹ́ta yunifásitì ọwájú kó àdúrà. Wọ́n ní yà láhù àbọ̀wà lásàrátù wọ́n pè wà náà jí ní yà yìí láàyè mẹ́kú lè záàrì yàdó zamani wàkú lè záàrì bá. Nígbà tí ó tún wá yanjú ẹ̀ mọ̀fádàl nígbà tí ó tún bá yé ara rẹ̀ jẹ́ kò tún ma wà náà jí ní wọ́n kẹ́ jìnnìjìnnì yà yìí láàyè jìnnìjìnnì yà yìí láàyè ọlọ́ni àjìyàn síbi ọ̀fẹ́ àjìyàn sí. Àlákà ní yàyí láàyí ọlọ́nà àhàlákà rẹ̀ lóòtọ́ ẹni tó bá ti ní tọ́lọ̀ wọn bàjẹ́ kọ́ mọ́ bá tẹ̀lé ẹlẹ́ni jẹ́. Wakadhalika najzil muhsinin. Bàbá tó ṣe dáadáa bá a ti ṣẹ̀san fún bàbá tó bá ṣe eré nù ni a wá yọ ẹ̀san lára ọmọ ẹ̀ kódà bí ọba sí mbẹ̀ àwọn ọlọ́run ó dò tọ́mọ rẹ̀. Ẹ̀gbọ́ Yorùbá ni àwọn Yorùbá tí wọ́n mọ̀rọ̀ sọ wọ́n ní sèélẹ̀ ní nkí ọ wọ́n ní ẹrù rẹ̀ ò ní pẹ́ńbodè sèélẹ̀ ó ní nkí ọ ẹrù rẹ̀ ò ní pẹ́ńbodè ìtumẹ̀ tẹ̀síìrì ẹ̀ sèélẹ̀ ẹni tó ti ní nǹkan dáadáa sọ́dọ̀ rẹ̀ tó ṣe fún ọ rí ó wá gbẹ́rù wá ó wá fẹ́ rù ránṣẹ́ sílé láti Èkó ó wá bá wọ níbi eríta tí wọ́n ti ń tajà ó wá ní bá ń gbé fún ìyá alágbájá onímọ̀ ní ọba ń gbé fún pé ìran ma wá gbé ìyá tó wọ́n ní wọ́n gbẹ́rù fún yìí nì sèélẹ̀ ti ṣe dáadáa fún ìyá dáadáa ó wá gbẹ́rù kalẹ̀ pé àwọn aláàjì ní kí n gbẹ́rù yín sọ́dọ̀ yín wọ́n láwọn ọmọ wá gbé ní kí ló ṣubú tẹ̀mí yọba gbé lérí wí ń lọ lè sèélẹ̀ nu yọba gbé tọ aláàjì ní títọ̀ wọn bá wá ní lọ́mọ ní àwọn aláàjì àrùwá ṣe tó rùwá fún rẹ̀ aláàjà ẹ̀yin tẹ́ wá ń di ọjà ẹ̀yin náà ṣe èèyàn bẹ́ẹ̀ sèélẹ̀ ní kí ọ̀nù ni ẹrù rẹ̀ gbọ́dọ̀ pẹ́ mbòdì ẹni ọba ti sàsílẹ̀ dáadáa ọlọ́run ní fẹ́ ru ẹ̀ láre. Wàrọ̀ wàdá tí ń lẹ̀ tí ń wà fi
wọ́n sì bẹ́ẹ̀ ni kì í darí ni ẹ̀rí wa àjọ lọ́wọ́ àṣìlànà ọ̀rọ̀ wọn bá sọ dé. wàrọ̀ wàdà tí ó lẹ̀ tí nígbà tó pé 20 years ànàbùsì nígbà tó pé 20 years Yusuf tó wá fáyìn sí bó ṣe pé 20 ẹgbẹ́ tó máa pé 20 years bàlá bùlùgù kan yóò tún bò lọ́wọ́ very cute guy ọwọ́ Yusuf wa ní àgbákò ẹwà àláfíà ẹwà àwọn ẹwà tí lálàáfíà bí àwọn bá wa kọjá lọ ọba bá Yusuf mi tó jòkó sí ọmọ ọlọ́mọ tó yìí ẹ sì ń wo ọkọ tiẹ̀ pé àwọn bá mi kò sí nǹkan kan mọ́ ojú bàbá tó ń hun jọ níwọ̀n àwọn Yusufu níwọ̀n àwọn òwú pé ṣé irú ọmọ yìí ọkàn wa lọ báyìí nígbà ọba yára sí ìhùn ní kọ́ máa lọ ìlú wọn ọmọ yìí wà lọ bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ àfi kó ṣe ń bẹ̀. àdánwò ẹlẹ́kejì nù ó ti kó nínú àdánwò ti kànga ó tún bọ́ sínú àdánwò kejì. wọn wò pé eléyìí ò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ etí ń rò bẹ́ẹ̀ dáadáa tọ́ba tún yá ètò kájú ọ̀sùnlẹ̀ Yusufu yes ma ṣé kò sí ọnu tó ti jẹun wọn ṣáájú rẹ̀ ìgbà tó yàrá wà dátì wùlẹ̀ tí wúwà fi ibẹ̀ ìtì àlàbù. ọlọ́run mọ ọ̀rọ̀ sọ o jama bàbá wa ayára sẹ́sìn ẹjẹ́ ń kéwù kan yà yìí ẹjẹ́ ń tú kéwù kan láàrin rẹ̀ fàrà wà dátì wùlẹ̀ tí wúwà fi ibẹ̀ ìtì ànàfsìhì. alẹ́tì obìnrin tó jẹ́ pé hùwà Yusufu tawi fi bẹ́ẹ̀tì ha inú ilé rẹ̀ ní ń gbé inú ilé obìnrin ní ń gbé rọ́wà dátíwù ọwá tó sì Yusufu anáfúsì yìí ní jẹ́ẹ́jẹ́ Yusufu tó jókòó rẹ̀ ó sì wá bá rọ́wà dátíwù ó invite ẹ̀ Yusuf ó lè tí kọ́kọ́ wọn náà láwọn asẹ́kọ̀ọ́ kan tí ọ̀yẹ́ kọ́ra lọ́yà ara mi bá mú kíní bá mú bèrè sí àwa àwọn bèrè sí àwa ìbẹ̀ yà yín náà láwọn ọmọ èmi tó yẹ pé àwọn ọmọ kéékèèké lé bí a ní kí wọ́n bá wọn sín gbẹ́rẹ́ sí ògóǹgó orí ibi ọyàn yà yìí àyè bá ń tú yarí bá ń sín gbẹ́rẹ́ rí ibùtọ̀ ọgbà wa ó kó bọ́mọ ọlọ́mọ bá ń wọ́ṣípù aṣọ mi yìí bá ń fi kírìmù yìí pa ẹ̀yìn mi bọ́ bá ti rí báàní gbọ́ ọmọ sàgbákùnù ọmọ sàgbákùnù etí ń ti kékeré ríkú rínú ni bọ́gbà àgbákò bí ọgbà àgbákò bí ọba gbà wọ́n lè ta aláṣẹ bọ́gbà yóò ṣe rí ibú. gbogbo owó obìnrin tó ń ṣerú ẹ̀ láyé ó bí ẹgbẹ̀rún ọmọ ò lè jèrè kan. Amina ya Allah. ọgbọ́ bí ìbá jẹ́ pé ká má fi gbogbo ẹnu sọ ká má fẹ́nu tó tán ó ṣẹlẹ̀ sáwọn náà nígbà tá a bẹ́ẹ̀ kéèké Ọlọ́run ló kó ayọ́ lọ́sànù wa ní sọ wájú sọ ní bá sọ yóò túlù nígbà tá a bẹ́ẹ̀ kéèké Ọlọ́run lọ́sànù wa ní ọjà sàgbákù bàbá wa tó bá ti di wípé ọ̀rọ̀ wípé obìnrin lè gbàgbẹ́rẹ́ wá tí wọ́n ń pè wọ ọmọ pé bàbá ń sín gbẹ́rẹ́ yìí sí yà yìí mẹ́ta sí yà yìí mẹ́rin sí yà yìí ó ti bá wọn náà kú tí ń kéwú bá ń sìn wọn náà ń bléèdì ó sìn ó ti sín eré ibú ọ̀la àìsírú ẹ láìsí ìyá rẹ bọ́ bá ti rí báàní ọmọ bó ti yọra rẹ ni ọ wà á sá fún irú èèyàn bẹ́ẹ̀ ọba ti wá pè ọ pé láwájá tó wà nílẹ̀ wọn náà àwọn aláàjì rán mi ń sẹ́ ọ̀rọ̀ àmà fi làákà yìí yọra rẹ díẹ̀ tó òfin ní sẹ́rí ibú méjì àdúrà ní ó gbà mú tó bá ti lè gbá àdúrà mú tọ́lọ́run òfin tí òfin ní kóbá tí ó sì fi ní ṣe èyí ò ní kọ́ wá. àwọn tó wá máa ń dá obìnrin ní gbẹ́rẹ́ ńkọ́ èmi ní ìsìnbọ̀ ọ̀sìn. wọn pààtì ọ̀tọ̀ tún nìyí hùn òun ló gbẹ́rẹ̀ lọ ó lè fi ṣe sàárà nù ìbọn òun ló gbẹ́rẹ̀ lọ lé ń gbẹ́rẹ́ ó lè fi ṣe sàárà nù òun ó sin mẹ́ta sí yàyí ọwọ́ ájúwe gbogbo ibi tí ó sin gbogbo ẹ̀ sí
gbogbo ibi tọ́lọ́ wọn ṣe wẹ́rẹ́ sí kò sára tó dẹrùn ọ̀nà àgbákò ni lákòjẹ́ alọ́ àbá àbádà àwàdà tí ó lẹ̀ tí ó wà fi bẹ́yì àbá ayá sẹ́sì kéwù kanu kéwù ẹlẹ́ẹ̀kejì tẹ́ kí n bẹ̀ ni pé alẹ́ tí ó wà fi bẹ́yì tì ha ẹ̀rí pé ó ṣe ìdọ́fà bẹ́yì tu ilé house ilé yẹn ó ṣe ìdọ́fà rẹ̀ sára obìnrin tí Yusufu ń gbénú ilé rẹ̀ sóbìnrin ló nílé ta ló kọ́lé ọkọ Azizu ló kọ́lé ó ṣe wá pé obìnrin òun ní ẹni tó nílé ìtumọ̀ rẹ̀ ni pé kò sí bí ilé òun ṣe lè wò ó tóbi tó ọgbọ́ àbùkù nífẹ̀ẹ́ ni wọ́n kọ́ máa ń sàn tá a wá wọnú rẹ̀ tí ò sóbi ń bẹ ẹni ọba kọ́ máa ń sàn house tí ò wá sóbi ń léhùn ẹ sọ fún ẹ lọ́rẹ́ǹtì yàrá kan ń gbé bẹ́ẹ̀ ẹni yàrá kan ń gbé ọkọ máa ń sàn ọkọlé ńláńlá ọwọ aróbìnrin kan omi ìyàwó tí ọmọ bọ gbé afọ́jú náà tún wá dáa tàbí ọmọ fàárí jama ọkọlé ńlá o róbìnrin rẹ̀ fi síbẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni wípé tani rabbatul bayt obìnrin ló nílé ibi tó ti bà bóbi ọba fẹ́ kí ọkọ sunlé níjọ́ kan ọmọ tó lè ṣe tí òfin sunlé òbí mà ọmọ tó lè ṣe tọkọ òfin sunlé bí ọba sì fẹ́ ọjọ́ lọ ikọ́ jáde ọmọ tí ó ṣe tí òfin jáde tọ́wọ́ ìfẹ́ gbàlejò ọmọ tí ó ṣe tí ìgbàlejò bóbi bá sì fẹ́ kọjá pé ilé tọkọ òun kọ́ tó òun wà yìí náà ó tún fẹ́ gbé àlè rẹ̀ wá tọkọ ìtúnkúnlẹ̀ fálè ó tún mọ̀nà tí ó ṣe ọkọ̀ tún wá máa kúnlẹ̀ yẹ́sà ẹ̀rà àwọn adádi ńkọ́ ọlọ́mọsálàwọ́ ọlọ́run ọmọ náà tí ó gbà ṣe ọkọ̀ tún wá sọ wọn kí ẹ̀lọ́ sọ ti fún brọ́dà ẹ̀ ọ̀nkù ẹ̀ ọ̀dáná fún wa ni mo ní kọ́ ẹ̀yà lọ́jà kọ́ lọ́ra kiri tọ́wọ́n wa àbá yàrá mi lójú wọ́n sùn ọkọ̀ wa ni ẹ̀lọ́dẹ̀ òun lọ ibiṣẹ́ ọkọ̀ lọ ibiṣẹ́ nù wọ́n wá jẹun owó tọkọ fi kalẹ̀ wọ́n dáná wọ́n ṣe bẹ̀ irú ọbẹ̀ tí ò ní fọkọ rí ni ó ṣe wọ́n wá jẹun tép wọ́n sì bára sùn yọ wà níjọ́ bẹ́ẹ̀ ta lòun ó lò wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ máa ṣe yíhun ẹ padà fọ́ lójú kẹ́yìn ayé ni wàláì àti wo obìnrin àtọ́ láyé àtọ́ máa ṣe rú ẹ̀ ọ̀nà tí àti bọ̀tán ọmọ àwọn ọmọ rẹ̀ wọn ò lè débì kankan torí wípé inú ilé yẹn obìnrin ló ní òun ló sì ní ọkọ ń kọ̀ntrólù ni àmọ́ gbogbo àṣẹ àtagbára ní ilé ọwọ́ obìnrin ló wà òun náà tẹ́ bẹ́ẹ̀ dì ọba fẹ́ han ọkọ lè mọ̀ ibẹ̀ ni kò gbọ́n yẹrẹ pé sí ni ó ti bá wọn àbí kò da nǹkan àbí obìnrin míì tí ó dáná fọ́kọ rẹ̀ tọ́já sí wípé ẹlòmíì ọkùnrin kan rí tí wọ́n fẹ́ kí ìyàwó lè sóògùn kọ́kọ́ nífẹ̀ẹ́ wọn á sọ fún wípé oògùn yìí ó máa bù sí bí lúbúlúbú ojú ọlọ́ni ó máa bù sí bí oúnjẹ tó bá ṣe fọ́kọ rẹ̀ àmọ́ ìtọ̀ dájí lọ́mọ ìdámi ẹ̀ gbọ́ ìtọ̀ dájí ọmọ ti sọ̀rọ̀ sẹ́nìkan o ìtọ̀tọ̀ bá tọ̀ ń dájí òun lọ́mọ ìdámi ẹ̀ àwọn ọkùnrin jẹ nǹkan kọlọmọdé á ṣe àgbákò obìnrin bú àwọn obìnrin mẹ́rin bẹ́ẹ̀ láyé fàfà ìtọ̀ dájí tẹ́ ẹ dá mi àmàlà tó jẹ́ ọkọ̀ tó ń sáré àkè ẹ̀lọ́ ẹ̀dá ọwọ́ abọ́fìlà alẹ́ wọ́n ń làágùn lérí nígbà tí ọba yìí lò fún ọjọ́ méje ọkọ̀ ti di dọ̀dọ̀yọ̀ I want to go to office. Office ibo ani ẹjọ kó báwọn náà ọ̀tọ̀ office lónìí okay yóò jókòó náà yóò mọ̀ wá wò dọ̀ ìyàwó mọ̀ wá gbé bí à ń fọbọ́ bí à ń fọ nǹkan kan ń bẹ fa ọlọ́mọdé bí wọ́n ṣàgbákò rẹ̀ òwò ẹni ó ti ṣàgbákò ẹni ó ti kó sínú ẹ̀ ọlọ́mọṣà yọ yín bẹ́ẹ̀ o àlùbáríkọ̀lá àwọn ẹni ọlọ́run òun ni wọ́n fi ń pé wọ́n fi pátá náà wọ́n lérí nítorí pátá lọ ní ìtọ́lọ́jẹ
irú àwọn òun ló fà á tí Kùránì fi lọ wípé alẹ́ tí uwà fi bẹ́yì tẹ̀ ha obìnrin tó nílé torí bí ẹ bá sòun ló nílé ni kò ní ṣe irú eré ibú tó ṣe nínú ilé ọkọ ẹ̀. Ọba àpúròchì Yusufu ọwá pè pé ọwá bá wọn nulẹ̀. Wàgálà kọtìl àbúwábà. Wàgálà kọtìl àbúwábà. Nígbà Yusufu wọlé tán ó ní jòkó ń bẹ̀ ní ó jòkó ó sì yọra dìde. Nice gown nice kíní lọ́wọ́ àwọn asinmi nice gown ọwọ́ bẹ́ẹ̀ jẹ́ gbogbo ẹ̀ hàn. Yusufu tóun òṣìṣẹ́ rí òun kàn wò ní pé ìwúrí à ń ṣe náà ọwá lè tilẹ̀kùn. Nígbà ó tilẹ̀kùn ọwá lè jòkó lérí bẹ́ẹ̀dì. Yusufu jòkó lérí àga. Wàkọ́ láti àìtàlákà ọwá wò Yusufu ó ní Yusufu ní àìtàlákà yàní udnu minni súnmọ́ bí àìtàlákà wá yẹ bẹ̀ wò wá ṣe wò wá fọwọ́ kàn fún mi ní hug ó fún un kissing máa bọ̀ wá fọ́ sórí bẹ́ẹ̀dì tẹ́bí tí ń pe Yusufu wá ń pe Ma'asallahi the first time tọ́kọ́ pé Ma'asallahi ó ní àwùsùbìlá ọlọ́run wá sọ Yusufu wọn ni ẹ̀dákun ẹ̀ sì ṣàánú mi nítorí ọlọ́run ẹ̀dákun ẹ̀ má bà tèmi jẹ́ Yusufu ṣe bẹ́ẹ̀ ìwé Ma'asallahi ó ní kí ló dẹ̀ ń ṣe ẹ̀ náà kí ló ń ṣe ẹ̀ dákẹ́ náà ó ti kó lọ́mọ èké náà wọ́n náà wúrẹ́ ni wọ́n náà wo bó ṣe dùn náà. Ahasana masiwaya. Nígbà wá wí bẹ́ẹ̀ bí tí wọ́n bá Yusufu dúró irú wa ní innahu ẹ̀rí dádì Rabbi àwọn ni wọ́n ń tọ́jú mi ni wọ́n gbà mí tọ̀ láti gbà mo ti kú nù kànga. Ahasana masiwaya special àyè ni wọ́n fún mi. Wọ́n sọ mí dẹrú wọ́n sọ mí dòṣìṣẹ́ sọ́ọ̀límù tí ń báyìí ṣe ń tẹ́ ní wá sí wọ́n ṣàbòsí fún chairman ẹ̀ wọ́n ṣàbòsí fún bàbá wọ́n ṣàbòsí fọ́gà tí ń báyìí wá ṣe bẹ́ẹ̀ innahu la yuflihu sọ́ọ̀límù gbogbo ẹni wọ́n bá ṣàbòsí fún olóore rẹ̀ kò ní jèrè. Walaqad hammat bihi. ń bọ̀ sọ yìí tán gbogbo ọ̀rọ̀ tí ń sọ yìí obìnrin kan lọ lè wọ́ Yusufu fún rẹ̀ ní orí eléyìí ọ̀dá kan wá sí lánàá wá sí ní àbí wá sí máa bọ̀ wá àyè wà ọwá fà tẹ́lẹ̀ nígbà tí ó fa Yusufu sí bẹ́ẹ̀dì Yusufu tọ́lọ́run ṣe wá sí ipe ńlá wúrọ̀ bí àṣàrà mọ̀ sí àyè nígbà ọ̀bọ̀ ọgbà Yusufu mú tí ó fe tí ó dé yóò pé yóò fà sí eré bẹ́ẹ̀dì ọ̀gbọ́ ọ̀págun tí ń bẹ lára Yusufu òun ti dúró ọ̀págun ti dúró bọ́pá yìí ti gun tó dúró wọn àfà Yusufu torí pé kinní yẹn máa ṣiṣẹ́ pẹ̀lú làákàyè ni kò sí ẹni òun láyé tí wọ́n fọwọ́ ọrú ẹ̀ kan tí ò ní kọ́kọ́ lọ lè fọwọ́ tọ́ ti làákàyè rẹ̀ lásìkò náà gbogbo làákàyè ọkọ̀ọ̀kọ̀ dàrú náà Ọlọ́run ní báwọn ẹni tiẹ̀ sẹ́ẹ̀tì rẹ̀ tí wọ́n fi ní kó sínú aburú. Allahu Akbar. nígbà tó yẹ wà ní tóbi wà máa já wọlé wòhò wájú àwùsùmìlà tó ń wá dúró kọ jáde padà ọkọ ṣe báyìí tọwọ́ sá dúró kọ jáde ó tún wájú ẹ fẹ́ ẹ jáde àdúgbò jáde ẹ jáde ó ti mágnẹ́ẹ̀tì yẹn ti dára ẹ ẹni tọ́lọ̀ ń bá wa lè yọ ọrùn nǹkan báwọn ẹkún tó ń wòlíì nínú àwọn ọ̀nà tí èèyàn tún fi tí ò ṣe ẹ pé ń wòlíì. Wà làkọ́dé àmàtí bìhí. Làkọ́dé àmàtí bìhí. Làkọ́dé àmàtí bìhí. Ẹ̀rí nǹkan. Àmàtí bìhí. Sùlíà ó ti wà háì. Ó ti lùzà rẹ̀. Wàhámà bìhá. Yusufu náà ti lùzà rẹ̀. Òmò àwọn méjì ti háì. Làkọ́dé àmà TV Yusufu Sùlíà bẹ́ kí Yusufu wá sí wàhámà bẹ̀ ha magnẹ́tì rẹ̀ ti mú Yusufu náà ń bọ̀ wá pé ok ọ̀dà mo ti gbọ́ ṣé kò ní sí nǹkan kan ó ní kò ní sọ aburú kankan
sẹ́rí bí tí Yusufu ti dúó tí Sùlíà ti rọra fà á tí ń rò lọ́wọ́ ń wo ara ògiri báyìí ọkàn rí súra fọ́tò bàbá rẹ̀ ni Yakubu bàbá rẹ̀ wá jẹ báyìí bàbá wọn jẹ ká báyìí fọ́tò wọn bá tó kú mẹ́ ló ṣe báyìí Sùlíà ní kí ló ń ṣe ẹ̀ náà àníkò súnmọ́ ẹ̀ka náà báyìí ó tún rí màláíkà Jibril lọ́kàkan màláíkà ní la taqrabuha la taf'alha má ṣe ó tún ṣe báyìí ìbùdó náà ìsàn ṣe bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí bí báwọn ìtírí òun fà ẹ̀mí ṣèitánì tí ó ti wà lára yìí òun náà ń fà méjèèjì ń fà lera lọ́wọ́ ọlá pé nùbúwà ti wà lára rẹ̀ ní fi ń rí àwọn nǹkan tá a wí yìí o tí ó bá sí nùbúwà kò ní rí nǹkan kan o lára ògiri ọ̀yọ́rọ̀ lu o òkè ẹlẹ́ẹ̀kẹta ìgbà tí ó tún wá ògiri kíní òun lọ ń bọ̀ ni ó tún gbé wa nítorí wá kà ń bẹ̀ pé la taqrabu zina innahu kana fahisha wa sa'a sabila ọkọ̀ rí ìhùn ó sojú báyìí ó tún ní wa inna alaykum lahafizin kiraman katibin ọlọ́run láti fi àwọn tí ń sọ yín ẹni tí ń sọ yín bẹ́ẹ̀ wọn o àwọn tí wọ́n máa nǹkan kọ gbogbo ń tẹ́ ẹ fẹ́ ṣe yìí ni wọ́n rí o Yusufu lára ògiri la taqrabu zina má ṣe o bẹ́ẹ̀ ni innahu kana fahishatan wa sa'a sabila ń lára ògiri bí tí ń rí òun náà tòun ti bẹ́ẹ̀ kíní òun ò tí kè balance lára ẹ gbogbo àwọn àyà tutori tòun ti bẹ́ẹ̀ ibi tí kìnnìún lágbàdé ẹ wá dúró orí bàbá rẹ̀ orí màláíkà ó tún rí ntọ́lọ́hún kọ́ sí ṣáwá sì kú lára ẹ̀ tí ó kú lára rẹ̀ ọjọ́ wọ́n rẹ̀ kí lẹ́ni kí n ṣe kí lẹ́ni tán lọ́gbọ̀n làákàyè bẹ́ẹ̀ wíwá tí bẹ́ẹ̀ tọ̀ ẹ ò bí làákàyè yóò ti da gbogbo làákàyè rú Sùlíà ti wọ́ Yusufu ó ti wọ́ sí ibẹ̀dì. Laola anraha burahana Rabbi burahanu tọ́lọ̀ ń padà wá fún gbà tọ́lọ̀ ń rí wípé gbogbo tí ń rí un kò tí ì control àákáyè Yusufu Sùlíà náà lọ́lọ́run wá rán sí lójíṣẹ́ ẹ gbọ́ Sùlíà lọ́lọ́run tún wá rán sí láti fi yọ báwo ló ti rán sí ní indirect báwo ló ti rán sí Sùlíà kan rántí pé òòṣà Sùlíà ní òòṣà kan nulẹ̀ òòṣà àwọn onímọ̀ ẹ̀ bọ̀ inú ilé rẹ̀ inú yàrá ló gbé sí ọ̀kẹ́kẹ́ báyìí lọ́wọ́ bó ti wọ́ Yusufu tí gbogbo tí ń control Yusufu ò rí control bí Sùlíà ṣe wọ́ ọkàn wo ọ̀kankan Sùlíà rí òòṣà ọkàn ju Yusufu lẹ̀ ní láàrin bọ̀ wá ọ wá lè mú aṣọ ọ wá dàbò òòṣà lójú ọ wá dàbò òòṣà lójú Yusufu wá ní èyí ṣe tẹ́ ẹ tó fi kíní bo kíní lóyún ya ó ní ọmọ pọ́lọ́ òun tó ń sínú sọ́wọ́ dá kún ọmọ ṣerú nǹkan báyìí kọ́ lọ́run ọmọ wò ibi tí Yusufu ti control náà nù. La ilaha illallah. bẹ́ẹ̀ ni yọ́lọ́run ti jáde. burahana Rabbihi yọ́lọ́run ti jáde náà nù Yusufu wa ni làákàyè rẹ̀ tó ti háì ọkàn wálẹ̀ lẹ́ẹ̀kan náà wì pé ṣé wípé ẹ̀yin ń bẹ̀rù Ọlọ́run yín kọ́ mọ́ rí yín pé ẹ fẹ́ ṣaburú Ọlọ́run tèmi sì ń bẹ níbi tó ń wò mí pẹ̀lú tí mo fẹ́ ṣe yìí èmi ló yẹ kí n bẹ̀rù Ọlọ́run ju ẹ̀yin gan lọ wọ́n bá rí bẹ́ẹ̀ wọn ò ṣe nǹkan kan bẹ́ẹ̀ ni yọ́ máa bọ́ta níbi wàhálà ti ṣẹlẹ̀ nù kàdálíkà Ọlọ́run nítorí ń tọ́padà sẹ́d burahanu torí lára Sùlíà yẹ iná làwọn Ọlọ́run fi padà mú aburú tó fẹ́ ṣeun àti ìbàjẹ́ tó fẹ́ ṣe ni láfi mú kú òfin min ibadina innahu ẹ̀rí Yusufu min ibadina li mukhlasina inú ẹrú wa kò bá lo mùkùlísù torí kìrá kan àwọn kúfà àwọn kúfìyún inú àwọn náhàwù àwọn kan máa ní min ibadina li mukhlisin àmọ́ tí òjò lo mukhlisin inú àwọn ẹrú wa alimukulisina àwọn tí wọ́n fọ iṣẹ́ wọn mọ́ fún wa àmọ́ tí òjò láwọn lo mukulisina àtẹyẹ lónìí wọ́n fowó lo mukulisina òun ni pé inú àwọn ẹrú wa tá a fọ̀ mọ́ fúnra wa òun ni pé Yusufu ò ríra rẹ̀ fọ̀
ọlọ́run ló padà fọ́ kórí rẹ̀ yọ ọlọ́run ló padà yọ lọ́lọ́run fi Yusuf pinnu ìbádìíná alimọ̀kùlà èmi ní gbà tó padà yá bàbá ayára sẹ́sìn ọba lóhun ọ jáde 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 ó ní jáde jáde ó ṣe ò ní ṣe òun lọ́wọ́ á tún fa wàhálà ẹlẹ́ẹ̀kẹta tó fi wá di pé wọ́n ń dráàgì ara wọn pé ọ jáde ò ní jáde ó ti yé báwọn so èyí òun ni a continue pẹ̀lú òkú ọlọ́run ní halkọ tí ń bọ̀ wá àti rí i pé kò ṣe ibi wọ́n ti wá ń léra wọn lọ tó fẹ́ jáde tó ń fà pé ọ jáde bó àbí kó o ṣe àníyàn ṣe àbí kó o ṣe ọtí ní ṣe ó ṣe pẹ̀lú òkú ọlọ́run ní ọjọ́ Tuesday insha Allah al-Karim a continue pẹ̀lú ẹ gbogbo àwọn olùwò wa ọlọ́run bá wa san yín lẹ́san rẹ̀ ọlọ́run má dojú àdúrà tì yín kó bá wa pẹ̀lú yín jù báyìí lọ ọlá Muhammad Rasulullah ọlá sallallahu alaihi wa sallam ní gbogbo àyè tẹ́ ẹ ti ń wò wá tẹ́ ẹ ti ń gbọ́ wa oore àánú ọlọ́run kó máa bá wa fi ránṣẹ́ sí yín owó tẹ́ ẹ fi ń ra dátà owó ni owó tẹ́ ẹ fi ń ra dátà owó ni àmọ́ gbogbo ń tẹ́ ẹ fi ń wò tọ́lọ́run ni ọlọ́run wọlé àpótò òun lẹ́ fi ń wò àánú ọlọ́run tààrà yọmọ wa báyìí a sì kí tààrà ọmọ wa báyìí nínú kan tán tẹ́ fi máa rí kan alibarikola Muhammad Rasulullah yóò sì bá wa ṣàánú fún yín jù báyìí lọ wọlé sallallahu wa gbogbo yín bàbá wa yára sẹ́sìn akúmúra ànáwó January 3 ọ̀dà àwọn náà là ń bọ̀ pẹ̀lú ògùn ọlọ́run insha Allah ọlọ́run bá wa sí gbogbo àwọn tí ń bọ̀ ń bàdàn àwọn tí ń bọ̀ ní Haúsá àwọn tí ń bọ̀ lẹ́kọ̀ọ́ àwọn tí ń bọ̀ l'Ábùjá ọlọ́run bá wa sọ gbogbo wọn dé àkùdé bó ṣe ní wọ̀ fún yín yóò tún wá fi pọ́n yín lésì àti bàbá wa káfàtà àti bàbá wa olójòkú àtàwọn àfáà mi yìí náà gbogbo ilé ọlọ́run ọ̀sán lẹ́sàn rí kò ní fi wálẹ̀ o kò ní fi yí sàṣe máa fún wa ọlá Muhammadu Rasulullah ọlá sọlá ká parí ẹ pẹ̀lú pé irinwó ọgbọ́n ẹgbẹ̀rún ète kò lè yí kádàrá ọlọ́run mi kò lè yí kádàrá ọlọ́run mi irinwó ọgbọ́n ẹgbẹ̀rún ète kò lè yí kádàrá ọlọ́run mi kò lè yí kádàrá ọlọ́run gbogbo bí wọ́n ti ṣe pẹ̀lú baba Lágége tó àti irinwó ọgbọ́n àtẹgbẹ̀rún ète ẹni pé kò yí tọ́lọ́run kò yí àtẹgbẹ̀rún àṣàṣe àti gbogbo ẹ̀ ọlọ́run ní àníṣe ẹgbìyànjú ni ó dàbí ìgbà tí ó fẹ́ ṣe ni kò ní ṣe torí wípé mi ọlọ́run ní nbẹ̀nbẹ̀ kádàrá tí mo ṣe kádàrá kí baba Lágége ó lò láyé rẹ wípé àní nọ́mbà 1 ní ọ̀jẹ̀ kẹwàá ẹ̀fà sí 2 ẹ̀fà sí 3 kádàrá baba Lágége 1 second 1 náà ni wọ́n wà. والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون ọlọ́run mọ́sá bá sọ àbá Lágége kọ́ sọ àwa tá à ń jọmọ kí wọn náà àti gbogbo tó súnmọ́ wọn lápapọ̀ wala subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.